Premium sports, premium culture, yes, entertainment, news, everything segment for you. All eyes open, no shigby. If you close down, we'll benefit to you. I tell you, I don't shop for you, so Laposh, the money, Mr. Balance, Mr. Balance, yes, a fresh experience of Tumba FM. Yes, your radio jiggy jagger, radio jagger band, radio honorable, your radio boyfriend. I'm yes. On the morning evening, I tell you, yes, I'm just so sweet today. I'm so fresh today. I'm so handsome today. How you not see me, you're missing out. I tell you, I'm so cute. I'm just everything. I'm everything. What I'm everything you want to see today. Yes, my name is Laposh the Money. Yes, I'm here for you today. I'm here this evening, this wonderful evening, wonderful Monday evening, 11th of October 2021. Yes, 11th of October 2021. A wonderful day, I tell you. Or if you're just joining us in this Tumba FM, yes, keep the lockdown. Yes, just you can watch us on Facebook. On Facebook, Tumba FM, yes, Tumba FM live on Facebook, on Radio Garden, Tumba FM, on YouTube, Tumba FM. Oh boy, leave out for them, we'll go shopping, we'll come back right about Laposh, Laposh, Gbogbo, Fle, Tumba FM, Kasolayo, Gbogbo, Drive Time Show, Jamo! All I get a great cat, baby. You and I. You know you the ginger. If you know how you the cause you drop. Shit, you know go one person. Love the way you the dance, girl. I am ready. Why they can't love fire? Mommy, be cool. Let's hop in my Maserati. Baby, hop in my Maserati. I said hop in my Maserati. Hop in my Maserati. Girl, I wanna see you go down. Yeah, say me I love the way you bend body. Hop in my Maserati. Baby, hop in my Maserati. And I just wanna see you ride. Somebody needs somebody. My body needs your body. I'm gonna check out all of you. Somebody needs somebody. My body needs somebody. I love you. Let me give you butterfly. Say now you did mesmerize me. I'm out to show, to civilize. Anywhere you go, I go follow. When I up the music, make it follow. And I go give you steady on the slow. Baby, don't make a finger. Shawty, I know you like to party. I'm a touch on me. Show my body, share. Yeah, baby, come on, God. Innocent, nobody. Yeah. I'm gonna make you up. Make you up. Up in my Maserati. Baby, up in my Maserati. I say up in my Maserati. Up in my Maserati. Girl, I wanna see you go down. Yeah, say me I love the way you go body. Up in my Maserati. Baby, up in my Maserati. And I just wanna see you down. Somebody needs somebody. My body needs your body. Come on, check out all of you. Somebody needs somebody. My body needs your body. Come on, check out all of you. Up in my Maserati. Take it up in my Maserati. I say up in my Maserati. Up in my Maserati. Girl, I wanna see you go down. Yeah, say me I love the way you bend body. Up in my Maserati. Make it up in my Maserati. And I just wanna see you down. Ayé ò pé méjì, wọ́n á jẹ́ ká ṣe fàájì. Ọmọ ti jẹ́ ọmọ tó dẹ̀. Tumba FM live. Oh yeah, I feel alright, Kasolayo. I feel alright, Kasolayo. Drive Time Show, Kasolayo. Tumba FM live, Kasolayo. Drive Time Show, Kasolayo. We are this entertainment culture. Kasolayo. Onobu Kasolayo. Kasolayo.
fi kalẹ̀ sí. Kasolayo. Èmi gbogbo èdè Laposh mú jìyẹn. Kasolayo. Sì bá mi ọlọ́wọ́ bọ́tì ni. Kasolayo. Ẹ máa ń sọ ìdíkì àdúrà sórí Facebook Live. Kasolayo. Ìdí àdó mẹ́rin yan. Kasolayo. Ní Tùǹbà FM. Kasolayo. Ẹ máa yí kúrò. Kasolayo. Ó yá máa fi lọ́ra. Kasolayo. Bẹ́ẹ̀ ni àfihàn ìtinú wádùn àfọ̀pọ̀pọ̀lọ́wọ́ ọba kábíyèsí Elédùmarè torí ipò jẹ́ká àrọ́jọ́ tèmíà ẹ wo gbogbo ẹ̀dá tó bá lajú sí èké yẹ̀pẹ̀ tó bá ti ń wò pé àti ò bá ti dúpẹ́ fóun ti ẹ̀dílé ní abáramọ̀ oúnjẹ ló fẹ́ yà torí wípé Ọlọ́run ọba mi nìkan ló lè ṣe ọba kún fàyà kún wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba mi àwa tá a wá lajú tá àrọ́jọ́ tèmí láti ọ̀sẹ̀ tó kọjá títí di ọ̀sẹ̀ tèmí Monday adére ọjọ́ ajé a máa fi ilé wa ṣe gbogbo yé ajé a máa jókòó sínú ilé wa ajé a máa wà láyìíká wa a ò ní wọ́wọ́ tì lágbára Elédùà gbogbo àwọn tá ń là kàtà ń ṣe làálàá kòókòó dọ̀ọ́dọ̀ láti rí i pé àṣírí wa bò lágbọ́ Ọlọ́run ọba àṣírí wa ò ní tú a ó máa rí jẹrí mu wò ó a ti kalẹ̀ sórí ètò mi ọmọ yín tòótọ́ náà lè gbogbo èdè ni mo ti kalẹ̀ ó ti dájú ẹ̀ ló sọ fún ọgbẹ́ jíjí jẹ́ kẹ́ bọ́lá ti agbègbè ẹni tì ó jẹ́ kẹ́ ẹ̀ máa mọ̀ èmi náà lọ́wọ́ ń dalẹ̀ tí gbogbo èdè ẹ̀ ń tí ọ́tà àtìlú Òṣogbo èmi náà lẹ́nu tí wọ́n kafẹ́lá tẹ̀ mọ̀ kafẹ́lá dàm sórí Facebook rẹ̀ yẹn lélẹ́yìn èmi náà lẹ́ mọ̀ sí radio senator OG intellectuals Laposh you are missing wà sórí fíìdì OG ní máa ṣètò kọjá lọ final àwọn olóyìn gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ báàlẹ̀ báàlẹ̀ ọmọlẹ̀ God bless you ọmọ mú ọlẹ́yìn kọkọ jà á ti mọ́ máa kíyìn ṣùgbọ́n ọmọ bọ́jẹ̀ ká tiẹ̀ jẹ́ ká mẹ́fà yà kí táyé náà ti wọ̀ bẹ̀rẹ̀ díẹ̀ bọ́ká kọ́ máa yẹ kó máa mọ̀ pé ó ti gbóná fẹ́lifẹ́li Kasolayo dry time show ó ń lètò gbogbo yín pátápátá pòlògbòdò la kíkò níta ló fún gbẹlágbẹ́lá tó malẹ̀ náà á máa tẹ̀ fún òrèwòlè fún wa rìn ìgbẹ́ni ọlọ́wọ́ bọ́tẹ̀nì náà jẹ́ ká gbà sí òkè ọ àti mọ̀ pé ọmọ ọlọ́wọ́ máa dẹ̀ náà tó wà ní ìkàlẹ̀ jẹ́ ká dé ìkè náà ìkè lọ́wọ́ àfúnijẹ ló máa gbé. Ọ̀sán jẹ́ kó sọ mí sọ́wọ́ Ọlọ́run alẹ́ yìí ọ̀nà mi là. Ọ̀sán jẹ́ kó sọ mí sọ́wọ́ alẹ́ yìí ọ̀nà mi là. Ó jẹ́ lówùrọ̀ Ọlọ́run tàbí láṣálẹ́ ó jẹ́ ṣálẹ́ ní tàbí lówùrọ̀. Bàbá gbére mi kò rí Ọlọ́run mi gbáyọ̀ mi bọ̀ wá fún mi. Mo jí lówùúrọ̀ yìí ó jẹ́ kí n gbáre pàdé. Ibikíbi tí mo lè wà Ọlọ́run mi ṣàánú ayé mi. Ayékáyé tí mi lè wà Ẹlẹ́dàá mi ṣàánú ayé mi. Ṣàánú ayé mi má jẹ́ kán ròkú mi lọlé. Ṣàánú ayé mi má jẹ́ kán ròkú mi jáde. Ẹnu iṣẹ́ mo wà yìí Ọlọ́run mi ṣàánú ayé mi. Ọ̀sán Ọlọ́run jẹ́ kó sàn mí sówó kó sàn mí sówó. Àìkúbalẹ̀ ọ̀rọ̀ mú tọrọ gbọdọ̀ ọ̀sán yìí jẹ́ kó sàn mí sówó. Alẹ́ yìí kọ́nà mi là Ọlọ́run bó jẹ́ lówùrọ̀ àbí láṣálẹ́ bó jẹ́ ṣálẹ́ tàbí lówùrọ̀. Má gbàgbé ìrìn mi kò bí Ọlọ́run mi gbáyọ̀ mi bọ̀ wá fún mi. Mo jí lówùrọ̀ yìí ó jẹ́ kí n bá rẹ̀ pàdé. Ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ kọjọ́ ọjọ́ lọ. Bàbá ọjọ́ orí mi tètè ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ má jẹ́ ń wáyé asán. Torí bùkátà ń bẹ lọ́rùn mi. Àwọn àbúrò yapa lẹ́yìn mi.
èmi ò fẹ́ fẹ́ ṣẹ́rù ẹgbẹ́ mọ́ ọtí mi retí ògo rẹ̀ ọlọ́run mọ̀ sí mi retí ògo rẹ̀ èmi ọmọ aláṣẹ o bàbá mi mo pàṣẹ. èmi ò fẹ́ bànújẹ́ rárá bàbá mi mo pàṣẹ. èmi ò fòṣì láyé mi bàbá mi mo pàṣẹ. èmi ò fẹ́ bànújẹ́ rárá bàbá mi mo pàṣẹ. àbísílẹ̀ òòrùn ọba àwọn ọba tàbí sílẹ̀ òòrùn ọba àwọn ọba ọba tí gbogbo ayé sọ̀rọ̀ rẹ̀ kó tó wá sáyé òwò sáyé tó tún padà àwọn ẹni mímọ́. mo kí gèdègèdè ẹ̀yàn ọmọ àrọ̀gẹ̀dẹ̀ pátá ẹ̀yàn gbọ́ mi ẹ̀yàn wá bí náà fún mi wọ́n sẹ̀yàn kọjá ìtọ̀rọ̀ má dáwà rí tèrín ẹ̀yàn kúlé orúkọ mi yí padà mújìdá àti kọ́ọ̀dù màkáfẹ́ mọ́ wá lọ́rọ̀ má dà yé mẹ́jẹ rẹ̀ dán ọmọdún lé méjì yé nùkè yé nodò mo kí gèdègèdè fi ẹ̀yàn kú àtìlẹ́yìn ìwà ò bẹ́ẹ̀ yẹn ti gbọ́ wa yẹn ti pè ọwọ́ yẹn mú mẹ́wọ́ yẹn mú rìkáàdì ọwọ́ náà ní rọ o àpò rẹ̀ ní gbẹ́ o etí rẹ̀ ní di yẹn mú gbọ́ ọ̀fọ̀ wà ní mo kí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ yẹn ẹ̀rọ yẹn ní Ṣàgámù ìyá mo kẹ́ ọba mi mọ ẹ̀rọ yẹn ní ìta olúwo yẹn gbọ́ mi wákàtí yìí èmi náà dìre orúkọ mi dẹ̀ yí padà náà ọmọ rẹ̀ àbúrò rẹ̀ aya rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ mo jẹ́ ẹ̀rẹ̀ káàsán ṣàlàáfíà mo bá rẹ̀ ẹ̀rẹ́ dá bètò ààrẹ ẹ̀ sí wàhálà o. gbogbo nǹkan tó kàn sọ rìnrìn látẹ̀ka lóhùn. no mi kíran pẹ̀lú ọwọ́. what mi kíran rẹ. mi kíran mo mú ọwọ́. hold on you said mi kíran ẹran ó ti ẹran ẹ̀kọ́. kókó ìran ó ń kí gbogbo àwọn dùnmalè àti ìyá dùnmalè ní ìlú Ìwọ̀rin. which one is Jumale? gbogbo mọ̀lẹ́bí Ìwọ̀ ló kí. Mọ̀lẹ́bí inú mọ̀lẹ́bí why not saying Jumale before what? Jumale ni wọ́n rà tẹ́lẹ̀ tó ṣe fún ìyá náà ìyá Jumale tó ṣe bàbá Jumale kẹ́lì. What's Jumale Male what which of it? èyí tó ṣe ìgbàlagbà tó ṣe ìgbàlámọ̀ ni. it's not gbàràgbà àgbàlagbà not gbàràgbà. Laposh bó o fún wẹ̀ gbọ́ Yorùbá yà á fọ kọ́dẹ̀ mi tún máa ń yóò fọ. I told you, listen to me. Whenever you come to this program, that's what you always try. That's a bit here. I told you, my dad is from the United States and my mom is from United States of Abeokuta. Ìgbẹ́ni USA rin. United States of Abeokuta. I told you earlier that my mom is from Ogun State. My mom is from Ikeneremo, Ogun State. From láti rúbọ pé. My mom is from Ikeneremo, Ogun State. Ikeneremo. My mom is from Ikeneremo, Ogun State. Kò ní yẹ wá láti Adùmarè wá ti Ọ̀kẹ́rẹ́ ni. What's Ọ̀kẹ́rẹ́? Ọ̀kẹ́rẹ́ mọ̀. Okay, the guy Agbede, right? Okay, the guy Agbede. My mom is from Ikeneremo. I'm about to appellation again. Remo local Agbeni. So wait, claim for you. There is something to say. Àwa ìkẹ́nẹ́ alára ibi owó gbé ń so that's what my mom used to sing. Yeah, that's what my mom used to sing for me. Ekulinga gan ode so si. Igi owó gbé ń so that means those indigenes they believe that at their backyard particular tree at their backyard that bring forth money. They are rich people. Hey, now can watch you lulu. Yeah, hey, now what's it? Ọmọ tó máa ń sọ pé ìkẹnẹ family do. You know something. My Awolowo is from Ikene. Awolowo. Adewale Dr. Adewale Ayuba. Tó bá ti rí jà nípa mú rẹ̀ ṣe fún jiyàn. Ẹ wá sọ pé ó rí mi ta Johnson. Adewale Ayuba. Ole Mr. Johnson. Lọ́dẹ̀nu ilé mi Adewale Ayuba.
hold on. If that's the way this man sang the song some years back, that I think that would be better. It's not Dinwale, it's Adewale Ayuba. Excuse me, don't spoil my daft. Mr. Johnson. Adewale Ayuba. Let me shock you. Don't No, my shock me. No, it's me. I shock. Why I shock? So Adewale Ayuba used to be is a family friend. It's actually Hello, we go amara. Mi ò ní jùrù. Keba pesa ni fi Tí o wa. bá ti gbé ìwé àgbéjẹ́. Gbogbo èdè chiko wẹ́ẹ̀ máa fi keba pẹ̀ ó yà ti fi Igbo ìbàwọ̀n rẹ̀ torí a family white money. no. What money is not my family. I'm Igbo. Obi at least the older family. This is not attentively. I'm going to refugee share about. Listen attentively, I'm going to refugee share about. For the maximum enjoyment. For your maximum enjoyment, but to a funky dance. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. We are H-A-P-P-Y. P-O-P-L-E. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. We are H-A-P-P-Y. P-O-P-L-E. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. We are H-A-P-P-Y. P-O-P-L-E. We are happy people, we make you happy. Ọ̀dọ́mọdé olórin. Ládéwálé Ayúbà o. Ó kọrin fágbàlagbà ò láwùjọ eré. Ọ̀dọ́mọdé olórin o. Nínú fẹ́lẹ́ pọfẹ́sọ̀ mi. Ó màmá kọrin fágbàlagbà ò láwùjọ ìlú o. Mo ti kọrin náà ní ìgbà kan. Ọ̀pọ̀ àgbàgbà tó bẹ́ẹ̀ lókè tó kẹsẹ̀ o, ọmọdé ń bọ̀ wá dé àgbà o. Ẹni ló ń dá àkùkọ. Àwa ti mọ̀, àtọmọdé àtẹ̀gbàlagbà àkàrùkọ. Ẹni ló ń dá àkùkọ. Àwa ti mọ̀, ọmọdé àtẹ̀gbàlagbà àkàrùkọ. Gbogbo wa máa dàgbà, a máa darúgbó lágbára Ọlọ́run ọba àwọn tó ti dàgbà náà wọ́n á dàgbà wọ́n á dògbò. Àwọn ọmọ kéékèèké tí wọ́n ń pa àwọn ọ̀dọ́ oníkálukú náà á dàgbà. Sálàáfíà sẹ́ni gígùn àìkú baálẹ̀ ọ̀rọ̀. Wò a máa ń fi àsìkò ìdúpẹ́ a máa ń pẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹ máa ń pè wá. Ọpẹ́ tá a bá dúpẹ́ àkọ́dúpẹ́ fọlọ́run ọba mi Elédùà. Adúpẹ́ fún bàbá wa tí wọ́n jẹ́ aláṣàtúndà iléeṣẹ́ alálùbáríkà bàbá lágbọ́dọ̀ Ọlọ́run ọba tí wọ́n fún ọ láǹfààní wọ́n ní ẹ lè ṣe máa ṣe lọ lágbọ́dọ̀ Ọlọ́run ọba ìwà yìí tì. Agbọ́dọ̀ gbogbo yín tẹ́ ẹ máa ń pè wá mo máa ń sọ ẹni tá a bá fún lóbi tí ò bá dúpẹ́ tá a bá fún lóbi kò tiẹ̀ ní wùlẹ̀ appreciate rárá torí pé ọpẹ́ ló yẹ ká máa dún gbogbo ẹgbẹ́ ṣe ń pè wá tẹ̀ ń appreciate tẹ̀ ń dá sọ̀rọ̀ bá a ń gbé yẹ̀wò tí gbogbo yín tẹ̀ ń kọ́ àwọn èèyàn kọ́gbọ́n torí kálukú tẹ̀ ń kọ́gbọ́n nínú ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín torí pé àwọn kan náà lọ́rùn bàtú máa wù wá lọ́nà pé Laposh lọ program wà lọ láyọ̀ wà bọ̀ láyẹ̀ gbogbo ẹ̀ tẹ̀ ń fa àdúrà náà lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín àtọmọdé àtàgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí wọ́n ń dó tì wá àwọn míì tó ń gbé ìpolówó wá
àwọn àyíká àwọn táyà ń retí ẹ̀yìn náà máa gbé pẹ̀lú òyìnbó àgbọ̀rọ̀ lọ́wọ́ ọba àtàwọn tí wọ́n tún sọ pé kéé gbogbo ẹ̀yà tó bá yẹ káàdì ni tí wọ́n fún àwọn èèyàn náà à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o à ń dúpẹ́ ẹ̀jẹ̀ sáré àsìkò yẹn kàmá àgbà sáré dúpẹ́ láwọn kan kó lórí pé àtúkọ̀lù agbami ètò gbogbo ìgbà tí wọ́n ń sìgbò àti wọ́n tó ti wà títà God bless you aláṣẹ ọlá adventures à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ọ̀pẹ́ ní fọlọ́wà láì nígbàgbé adicat music record ní ọjà transformer àdúpẹ́ lọ gbogbo yín náà arẹ́bẹ̀d gbogbo èèyàn ni wọ́n sọpọ́tì ní orí ní tùgbà most especially ní Bọ́lá Immaculate ẹ̀ṣẹ́ àdúpẹ́ lọ gbogbo yín bàbá sójà ní dáadáa mọ́ àdúpẹ́ lọ gbogbo yín o láì nígbàgbé ìyá mi ìyá àdúrà ní small London àdúpẹ́ lọ gbogbo yín lágbọ́dọ̀ lọ́wọ́ ọba kò ní tán bí tẹ́ ti mú ojú format àdúpẹ́ lọ gbogbo yín náà alágẹmọ mẹ́rìndínlógún ọpẹ́ lọ ẹ̀ka máa dú wo èní ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn náà tọ́jọ́ tèmi àyájọ́ ọjọ́ tèmi ṣùgbọ́n àfẹ́ lò rẹ̀ ẹ jẹ́ ká lọ tá a bá gbóni tá a bá padà dé afẹ́kẹ́ gbádùn ara ilé nìkan wá ṣẹ̀ṣẹ̀ wá gbé ọ̀rọ̀ yẹn ká sílámù ẹ̀ wá sílẹ̀ gbà kẹwàá mọ bó ṣe ń lọ pé dúlẹ̀ wọ́n ti wọ̀ lórí bíbí wọ́n ti fi kó orí ètò ẹ̀tọ́ àfi tí mo tẹ́sí ẹ̀rú mi lẹ́ẹ̀jì omi fi rúlẹ̀ omi lòdì lókọ̀tì. abeg no go listen to small music come back before we talk only happen today for all over the world wetin happen for Nigeria lágbàáyé before we talk am go break small music we dey come back. máa gbóni bá a bá padà dé we are happy people to make it happy. We are HAPP. I'm going to be happy. I'm again. Mo go shop baby dey come back sharply. O mo kabile so. O mo genti. To ba se ba mo. Why you are going move for any? Aba o yan play. Baby, me I want to pump up. You today, give me chance, me I no go use you play, na. Make our body joy, body tonight. And I wanna if it possible. I wanna put my hands on your waist, me have to give you all my paper, yeah. I'm addicted to you, and I don't know what to do. I wanna put my hands on your waist, me have to give you all my paper, yeah. I'm addicted to you, and I don't know what to do. Show me that you want me. Show me that you need me. Tell me that you love me, and I will do. Show me that you want me. Show me that you need me. Tell me that you love me, and I will do. Time to go, make we go. Say I get you, it's so go. Back me up, back me up. I'm not the player, I know me so. Body tonight, and I wanna if it's possible, yeah. One of my eyes on your waist, me have to give you all my paper, yeah. I'm addicted to you, and I don't know what to do. I wanna put my eyes on your waist, me have to give you all my paper, yeah. I'm addicted to you, and I don't know what to do. Show me that you want me, show me that you need me. Tell me that you love me, and I love you. Show me that you want me. Show me that you need me. Tell me that you love me, and I love you.
get to get away they trouble me, oh. She just a bust my brain. She dey say she want my shit again. She dey twist my dress. Yeah, you sweet, yours. Yeah, you turn me up. And I'm in the grace on your body. Talking so. Tell me what I've done to you. All I did is got to love for you. Tell me am I the one for you. Tell me am I the one for you. Tell me if I'm the one for you. Tell me am I the one for you. Because of you I sing this song for you. You made me go, it's come on, say it's killing me. It's come on, say it's killing me. I never told you. All this time I told you when you thought I was kidding. Ooh, that's scary. But you killing me, that's like a baby. She got that ass like a baby. Ass like a baby. She got that ass like a baby. She got ass like a baby. Give her. She won't put it on the table. Give me some of my label. Give her. Every time she have a label. I know what I told you. I know my food. I know my two baby, I know my baby. I know what I told you. I know my food, I know my two baby, I know my baby. I'm sorry, show you why. Yourself, not the matter we they do. I'ma you this look, move, make a move. I go slide, then you go sink like a boat. Me, I just did laugh like say life is a joke. I'm like you both girls with they clean, with they go. If your boyfriend don't get money, then they can't go. Go back. When I reach you, pull down there, calling me Odogu, Odogu. And I said, cut it down, I put down before you, Odogu. And nobody can stop you. So we dey fly past over any obstacle. It be Odogu, Odo. Oh my God, what a symphony! So tell me what has gotten into me. So I roll, I pull up in a Bentley, and with the diamond shine on every ring you see. Lights on, I become what they get them. They want to touch it from my banana, and if you know get work, you be Jankara. I beg you, so make you go sit down for one corner all day, but damn. Need my apology, you know I wanna see the fine girls with the totally, make a colobi. When I reach you, pull down there, Aledogu call us Odogu. You know
Odogu now when a man you be wetin dem dey call Odogu for Igbo land na person be strong person wey be say sabi the man wey sabi dey tell. Like MC Bami. No hello be guided. MC Bami no sabi ni. See you know when you are calling people when people are when you say people are real G's we know the real G. We know the real G. Ọlọ́run. Na Nigeria. Na Nigeria. MC Bami. Laposh ó ti. Oh boy, now we dey for years so on Talk to Gbogbo FM. Yes, we dey for years so on Talk to Gbogbo FM. More just give am like that. More give am the radio Odogu like that. More just dash am. More dash am because say we just now a boy. Because when oh my Wobby. Now a boy. No cap. Now a boy. Okay. Àwa ti rí ẹwà. Hey, now a boy. Radio Odogu ti rí dáadáa. Now one boy wey dey. Radio Odogu àti radio jagajaga jigi bamba. When they talk for radio and they always happy say okay, fine. I'm happy for his See, growth. your boy, you're one of your boys. I'm happy for his growth as he. Okay, your boy. You say you go dey go ọmọ mi ò ń ṣe. Ọmọ mi ni. No cap. No, seriously, no cap. Okay, yes, on top of the show today. Yes, today worldwide, all over the world. Today is the World Girl Child Day. Yes, all over the world, we're celebrating a girl child today. Yes, today's been dedicated to the girl. International Day of the Girl Child. That is yes, all over the world. All girls, yes, girls, women, grandma, like everybody. As far as say it be she. As far as say it be woman. Today na your day. Then get a lot of days, too much. We are changing the character there. But we will give them because they try. So all over the world today is International Day of the Girl Child. International Day of the Girl Child. We celebrate all the girls out there. We celebrate all girls. We're celebrating here. You are not a girl. You're not a girl. When do you want to girl? Oti, girl you want. Facebook like Facebook like Tungba FM. No girl boy. Okay, International Day of the Girl Child is celebrated on October. Obìnrin ni mí, mo pé lọ́lá. Obìnrin tí márìn máa ṣoge, máa bẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn, máa tún ṣapá gẹ́gẹ́. obìnrin ni yín, obìnrin làwọn ìyá wa, obìnrin làwọn ọmọ, obìnrin làwọn ẹ̀gbọ́n, obìnrin làbúrò, obìnrin nípa obìnrin nípa láyé ẹ̀dá, obìnrin pa nílé ayé, obìnrin pa ní Nàìjíríà, obìnrin pa láfíríkà. Àgbọ̀rọ̀ kò yan yín kéré lóòótọ́ tí a bá ń sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò tá a sọ wípé àyájọ́ èyí jẹ́ àyájọ́ ọmọ obìnrin yálà tá a bá bímọ ní kékeré tó bá máa dàgbà kó jẹ́ ìyá kó jẹ́ girama obìnrin náà ni ọmọ obìnrin bá a ṣe lọ́mọ lọ́kùnrin bẹ́ẹ̀ náà là ní lóbìnrin ṣùgbọ́n àyájọ́ èyí ní àgbáyé pátápátá àti ní Nàìjíríà àti gbogbo ibi tí wọ́n ti ń ṣe lẹ́ni tàbí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ ohun tó lẹ́ni nǹkan tó ń ṣẹlẹ̀ àyájọ́ ọjọ́ àwọn ọmọ obìnrin. wọn náà fi pe àwọn obìnrin pé ìyá wa ni iyọ̀ ayé tẹ̀yìn ọkùnrin jẹ́ ọbẹ̀. irọ́ sinila wa oyin. ọbẹ̀ lẹ́yìn iyọ̀ la wa. ọjọ́ tó wù mí sọ bí mo ṣe wà yẹn. so fọwọ́ wá lọlẹ̀
obìnrin àyájọ́ ọmọ obìnrin ẹ wò ó nǹkan tó bá sọ lórí ẹ̀ tó jẹ́ àkòrí ẹ̀ ni wípé nípa pé ayé ta ayélujára tó dàbí pé tá a bá mú díẹ̀ nínú ayé ọ̀làjú ayé ayélujára tá a wà yìí ayé pé òkè wọ́n ní digital life ayé ìgbàyàwó ayé àwọn ìyá wa irun tí wọ́n ṣe yàtọ̀ sí tìsí aṣọ tó ń wọ̀ ibi tó ń lọ gbogbo bó ṣe ń ṣe náà yàtọ̀ ṣùgbọ́n a bá wò pé oníkálùkù a máa tẹ̀lé bó ṣe ń trend báyé ṣe ń lọ ṣùgbọ́n bàtà àfẹ́ bá yín tàfẹ́ bẹ̀rẹ̀ bá wa sọ lẹ́nìí ipa tí ayé ayélujára kó ní ayé àwọn obìnrin òde ìsín nípa ti ayé ọ̀làjú nípa pé wípé láfikún nípa wípé ṣé dídá abẹ tàbí ìdàkejì ẹ̀ olóyìnbó á ní positive and negative ayé ayélujára digital life kí ni impact ẹ̀ positively àti negatively láyé àwọn ọmọ tìsín nípa tó kó nípa ti èyí tí dára sí àti ibi tí ò dára sí tàfẹ́ kẹ́yìn náà bá wa fojú ọ̀hún òkè bá wa sọ̀rọ̀ ayé sí ayé àwọn obìnrin ṣe kókó ó dẹ̀ yẹ kí a máa pọ̀n yín lé. torí àwa ni iyọ̀ ayé. abeg keep your. ibi tí obìnrin bá ti wà náà torí ẹ̀ kódà wọ́n sọ pé behind a successful businessman. that must be a woman. sọ pé bó o ní tobìnrin ìran. Laposh ló wá nígbà tí wọ́n ti wá. ayé ayélujára àkórí ẹ̀ digital life ayé ẹ̀sìn generation ayé ìgbà tá a wà yìí ayé ọ̀làjú gbogbo ẹ̀ tó dé báyìí ipa ayé tá à ń sọ yìí digital life tá à ń sọ yìí kí ni ipa ẹ̀ nípa ti dídẹ ibi tó dáa sí àti ibi tí ò dáa sí impact ẹ̀ positively and negatively méjèèjì la fẹ́ kẹ́ ẹ̀ bá. As everything take be for years, so when they talk sharply, International Day of the Girl Child is celebrated on October 11. Yes, it's dedicated to the growth of girls around the world. International Day of the Girl Child 2021. The theme of this year is Digital Generation, Our Generation. Now that's just it. Digital Generation, Our Generation. Now. Today, all over the world, we have been all the girls have been celebrated, and then in celebrating it, it's a thing of joy that the girls have been celebrated. But there's a particular topic, a particular theme, digital generation. Digital generation, has it affected our society positively or negatively? Because looking at it holistically, let us check it well. The girls of the 60s, the girls of the 40s, the girls of the 50s, in the 1960s, in the 1940s, 1950s, in the 1970s, the girls of the 1980s, and the girls 1990s. of the let's take it from let's take 1990. Let's add 1980 to 1990. Now the girls of the 2000s, the 2000th century, as far back as year 2000. Yeah. New century, another century. Okay. Let's say let's date it back a little bit from like let's say from 98, 97, 98. Let me say 98 up. 98 to this era. Now, if we're going to look at it from 98 to this era, what is happening? What is the difference? There's a lot of difference. Because there's a lot of difference, there's a lot of decay, and there's a lot of positivity. In as much as bá ṣe ní pé àwọn girls wọn àti pé they are not what we want them to be, there are still some that are making girls proud. ó láwọn tí wọ́n sì sọ pé tí a ti dá ìyàwó pé òjò mi ló tọ́ sí fi ta fi yàngàn láàrin pé ọmọ yìí ọmọbìnrin yìí ó ṣe é fi yàngàn láwùjọ nídàkejì náà tàbí wò pé sọmọ yàn ẹnìkan ló dẹ̀ bí eléyìí ìwọ lọ́wọ́ ọba ẹ̀rọ máa wò kí lẹ rí sí ẹ̀yin òbí. We're going to open the phone lines briefly. We're going to open the phone lines today. We want us to talk. Let us discuss. Let us discuss. What are the effects? The digital generation. What is the effect? What are the effects that the digital generation is having on our girls?
what are the effects? ayé dára táwa yìí kí ni àwọn ìpalára tó ní tàbí kí ni àfikún tó ní pé nípa ti àdídára. Let's discuss. ẹ jẹ́ ká gbọ́dọ̀ sómi tó rọ. Let's discuss. Let us talk. Okay, ẹ pè wá. Yes, call us, yes. 081-1305-1009 081-1305-1009 àbí kẹ́tù pè wá sí nọ́mbà wa kejì 080-5613-1009. Hello, now we do line, so let's be the first caller for today. Hello. ẹ̀kọ́ lẹ́ máa. Alájà Ọ̀nàlápọ̀. Àmúmi ẹ̀kọ́ ẹ̀lẹ́mà ìkáwọ̀ sórí ètò mà. Ẹ̀sà ẹ̀kọ́ ètò sà. Olúwa ló ń tò mú mi. Ẹni tẹ́ mú wá ní ọ̀sán ìṣẹ́ ìkọ́lé ìdẹ́gbàrì kò ṣàánú wa. àmín. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí bẹ́ẹ̀ ní pé láyé ijọ́ tí a bá bímọ. bẹ́ẹ̀ni. Ní kí ijọ́ mẹ́jọ máa fi kọjá, ọmọ ńlájú. Àmọ́ nísìnyí, àti inú ẹ̀jẹ̀ máa ṣojú kedere. Bẹ́ẹ̀ ni bàbá. Láti inú ẹ̀jẹ̀ ló ti máa ń lajú. bẹ́ẹ̀ ni. Àti inú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ti máa lajú kedere. So ìyẹn la Ó dẹ̀ rí bẹ́ẹ̀ láyé ijọ́. ìyẹn la lè pè ní shine your eye, ó ti ń shine your eye láti inú ẹ̀jẹ̀. Àwa ń ṣe láyé ijọ́ fún àwọn òbí wa. A ní bẹ̀rù àwọn òbí tó ṣe pé tá a bá máa lọ́ọ̀dì kan tá a bá sọ fún wọn tá a bá sáré lọ a máa tètè wá láti ní pé ká dé tí wọn ò ní mọ̀ ẹ̀fà jáde àmọ́ nísìn gbòógbò ni wọ́n máa sọ. Wọ́n ti lọ nìyẹn. Tó ṣe pé kò ní láti máa gbọ́rò wọn tó ń lọ lọ. lórí yóò jí lé. Ayé ìjọ nìyẹn ará 1970. Àbáwọn òbí wa àbáwọn kiri. Ìgbà yẹn skúlù àárọ̀ wà tọ̀sán wà bàbá wà lé ìlú àárọ̀ àkiri lọ́sàn bàbá wà lé ìlú ọ̀sán àkiri láàárọ̀. Ṣé a lè gbọ́dọ̀ lọ́mọ lórí mọ́ǹsì? ọ̀tẹ̀ ní kí Táyé ṣe dání. Wọ́n ní ẹgbẹ́ kíní kan ṣe dání àgbàgbà ṣe ń pọ̀ bẹ́ẹ̀ ni bàbá wa ṣe ń pòwú. Wọ́n ní Elédùmarè ó ṣàánú wọn kó wá sí àánú wa sí àwọn ọmọ wa tó torí láyé ìgbà kan aláta ní ojú àbá àwọn òbí wa àmọ́ nísìnyí ṣàṣà lọ́mọ tó láàánú àwọn òbí ẹ̀ kọ́lé Elédùmarè kó ṣàánú wa láti amọ́dẹ̀ máa gbàdúrà bí wọn lórí pẹ̀lú òkú ọlọ́run gbogbo àwọn ọmọ wa àákèrè wọn àwọn náà. àmín. Thank you so much ma ẹ ṣe gan ma thank you so much ma bẹ́ẹ̀ ni tẹ́ bá ti pò wá ẹjọ́ dákun ẹjọ́ máa ṣe ní kọ́mọ́kóbó kẹ́lòmíì lè ráyè wọlé. Hello. ẹ bá wa yí rédíò yín sílẹ̀ kàbíkẹ́. Hello. Hello ma. Babaláyọ̀. ma. Madam Sholaja láti ọ̀gbìn gbogbo ìṣòro. Madam Sholaja, welcome to the show ma. Good evening ma. ẹ ra ma. You're welcome. God bless you. Yes ma. Ẹ kú ọpọlọ yóò ní dọ́gba. àmín. Ẹni láyé àtijọ́ àṣàkíyèsí yìí. Yes ma. Ìyàtọ̀ pọ̀ bẹ́ẹ̀. Láyé àtijọ́ ìbẹ̀rù wà fáwọn òbí wa. A tẹ̀ kọ́kọ́ bẹ̀rù tíṣà wa ná. Kì í sì kò sí bẹ̀rù tíṣà. Àti wá bẹ̀rù òbí wa kò sí bẹ̀rù wọ̀. Ayé ti rà ní àtijọ́ àwọn ìyá wa máa sọ fún wa pé tó bá ti fara fọ́ ọkùnrin náà máa lò ó. Gbogbo ẹ̀kọ́ tó ti ń kọ́ wa kò sí irú ẹ̀kọ́ ọmọ mi gan wa a máa sálẹ̀ a máa wù ẹ́ ni. Láyé àtijọ́ ìkẹ̀rẹ̀ a máa ń fẹ̀ kí bàbá ìyàwó àtàwọn tó jù wá lọ ni. Orí ìdúró lọ́ọ́ ti ń kí wa ń sùn. Ẹ̀ka ni máa gbọ́ wọn ní sọ́délẹ̀. ẹ̀ka. Ìkìlà ẹ̀ka ni. Orí ìdúró. wọ́n máa dúró ní ẹ̀ máa ṣe wù. Hello ma. Now at this situation now, the way it is now that we already know what is staring at us, what can we do to correct this menace? We be training them. Ọlọ́ọ̀jẹ́ kan gbọ́ ni. Kọ́ ọmọ rẹ̀ kó lè fún ọ ní ìsinmi. Èyí tó bá gbọ́, tàbá kọ́ kó gbọ́. Ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ làtọ̀ gbà. Ọlọ́run náà la máa tẹ̀ pẹ̀lú wọn. Thank you so much ma. Thank you so much ma. ẹ ṣe gan ma. Ẹ ṣe gan ma. Thank you so much ma. hello. sir. Ẹ̀kú tó. Orúkọ tèmi ni Adékanṣọ láti sáájú. aliya misali bambo. Adékanṣọ. Orí ọ̀rọ̀ tẹ̀sán ẹ̀ tó pé àwọn obìnrin pé wọ́n ṣe ayẹyẹ ọjọ́ wọn. So ayé ọ̀nà tí obìnrin fún wọn ó pọ̀ o. Ọlọ́wọ́ bá nìkan ló lè fún wa yọ ní ètò kọ̀ǹpútà. Nítorí pé ìṣètò wọn múra obìnrin ní orí
àwọn ẹ̀rọ kọ̀ǹpútà ó ní agbára. Bọ̀ àbúrò náà máa gbani pé ọlọ́run ọba àpọ́tẹ́ sí ọjọ́ ìdí wọ́n á ti àmọ́dún àgbẹ̀ ọlọ́run bá bá tó gbẹ̀sì dáadáa. Àmín. Thank you, sir. Odabo, Mr. Rigango, thank you so much. Yeah, I'm back in solo on the show today. Yes, we are celebrating the girl child all over the world. The girl child has been celebrated. Káàkiri gbogbo àgbáyé láti Nigeria, dé London, dé America, bẹ́ẹ̀ ni dé Barcelona, dé Spain. No, Latin celebrate the girl child. dé Real Madrid dé Arsenal. hello. ẹ kúrò lẹ́ mà. ọlọ́run ló ń tó. orúkọ yìí ìyá wa ní kíákíá. Èyí tí mo kọ̀ fẹ́ nípa àwọn ọ̀rọ̀ ọmọ wa ní ìsìn. Ẹ wò láyé àtijọ́ tí àwọn tata ní èrè àwọn aṣọ lọ màmá ọmọ fún wa. Ilé ìṣiṣẹ́ wọn dá ní èrè àwọn. A àtọ́bẹ̀ láti tẹ̀lé ọ lọ́wọ́ amalọ́ra lórí kí àfún ọ ni. Ó wọ̀ tí ẹ̀ ní ìgbà lọ́wọ́ wa ni. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ wọn kàn ń ṣe àtúkọ́ wọn kó ṣàfihàn kó bá wà sọ̀rọ̀ fún àwọn àgbẹ̀. Thank you so much, man. Thank you so much. Yes, celebrating the girl child. Yes, the girl child. The girl child is important. Ben Omobìnrin ṣe pàtàkì because somebody said something that as you are also celebrating the girl child, you are teaching the girl child. Also teach the boy child too, so that the boy child will not also go and corrupt the girl child in the future. We are going to treat that as well. Let us speak this call. Hello. Please, your name, please. What's your name, please? Kí lorúkọ yín? Darasimi Olasukomi. Where are you calling us from, please? Láti Bariga. Oh, how you doing? The network is pretty bad. Can you call us back, please, when your opportunity to do that? Hello. Hello, ma. Kasolayo. Àmín. Ẹ káàbọ̀ sórí ètò. Oyè bá a dá sí Fide West tó ń bọ̀. Àmín. Bẹ́ẹ̀ni. Wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní pé àwọn ọmọ òsì yìí nínú ẹ̀jẹ̀ látàrí àwọn ọmọ òsì yìí nínú ẹ̀jẹ̀ láti lajú. Ó ṣàlùwà inú ẹ̀jẹ̀ báyìí láti lajú gbogbo owó ti pè. Everybody is fun. Ìkábọ̀tọ̀ fún wọn lẹ̀ pé wọ́n ṣe ayé wọn bó ṣe wọ́n ká ṣe kí ni ká ṣe rí ta lè ṣe lórí ayé wọn. Ṣùgbọ́n àwọn ọmọ ti tẹ́ bá tó bá ṣe kọ̀ọ̀kan tẹ́ bá kàn pé báyìí. Ó lọ́ máa sọ pé mọ́mí yìí ti ẹ́ẹ́dì dèjì àkọ́tọ̀ máa sọ pé yọ̀ nìyẹn. Ó lọ kó ṣàánú wa kápá wa báyìí kó lè ká wọn láti tọ́ àdẹ ní ṣe lásán lórí wọn o. Ẹ ṣé gọ́mà. Thank you so much. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan wípé pé ká ṣètò ọkùnrin náà nǹkan tó ṣẹlẹ̀ tàbí sọ̀rọ̀ tèmi lé ní pé àyájọ́ ọmọ obìnrin ní gbogbo àgbáyé ẹ̀ẹ́dẹ̀mọ̀ pé lórí ètò ìta àbá ti ń sọ̀rọ̀ dábàá tó wà lórí ètò àti gbogbo tó bá ń lọ tó bá jẹ́ pé àyájọ́ ti àwọn obìnrin àyájọ́ ọkùnrin gbẹ̀rẹ̀ máa ń mú wá tá a dẹ̀ máa pẹ́kẹ́ ẹ̀ dá sí pé báwo ló ṣe ń lọ lábala tọkùn ẹ má wọrí àyájọ́ tó ọmọkùnrin náà òun náà máa gbé yẹn náà yẹ̀ wò. ìdáwà ń dé gbogbo celebrate. àti àyájọ́ bíi mújì ìsìnbọ̀ gẹ́ǹsì. Okay, before we continue with the calls, we need to pick up calls. The phone lines are buzzing. We need to pick up our calls. But we need to discuss about it as well. Let's just lend our voice to it. The girl child, as we said earlier, the 70s, the 80s, the 60s, the 90s. There's difference between 90s and this particular era that we are in. There's a lot of things happening now that we hear that word, we move. We move. They don't care, because you will find that when we were coming, I saw a particular lady. Ọmọ tó gbé lọ́wọ́ tó pọ̀ sẹ́yìn,
ọmọ yẹn mo wò títí. Oh my God. bí ọmọ tó ní ìlọmọ ẹ̀ ṣe lè kú ṣe lè pọ́dún kan ṣá kò tí lè pọ́dún kan. people were now gossiping the girl on the road like ọmọ tó wà lọ́wọ́ yìí ò tí ì tó kankan if you see the way she was dressed and like jeez. No, there's no kò sí ìbẹ̀rù. Eti Laposh. Wọ́n yọ olúkálùkù wọ́jà. Excuse me, my name is not Laposh. My name is Laposh. Ayewada. My name is Laposh. Slang yé de lónìí jẹ́ yé. My name is not Laposh. Correct yourself before you continue. Laposh. Laposh kò sáyé. Excuse me, correct yourself. Laposh. Àwọn ọmọdé wọn múra bẹ́ẹ̀ oyè bá ti rè wọn ọ̀ngàn wọ̀ oyè bá rè wọn ọ̀ngàn gbé ara ọba ti wá àwòjọ afẹ́ Ayewada mi rí tẹ̀ ẹrù Ayewada. ọmọ ìyàwó sọ fún àárín pé alẹ́ gbàrà kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn máa ń bẹ̀rù kódà àwọn àwọn àjẹ fún àwọn ọ̀njẹ fún ní ìlú ọ̀dọ̀wàrà ọ̀njẹ fún àwọn ètò yìí. nígbà yìí máa wọ̀ lù yín gbà yẹn àjọrin. ẹgbẹ́ ẹ̀sẹ̀ yẹn lájọ tó dá. wẹ́yìn ọ̀fọ̀ yìí màmá ẹ̀ wọ́n ṣì kọ́ wéyìí ó fi olùtàwé lè wọ̀n lájọ tó dá bẹ́ẹ̀. bí obìnrin náà fi kò bá ti mára kọkùnrin bẹ́ẹ̀ yìí. kí ló ti yín kí ló wà wọ̀ láyé yẹn. àwa ń wo àjọ yìí wọn dá máa fi lọ tẹja. ẹni tó bá ti ń wo àjọ adama ní fọ́tí mọ́. ẹ máa fi lọ tẹja lù yín gbà yẹn. torí ìgbà tó wọ́n tọ̀ ní wọ́n ìbànújẹ́ òun sẹ́. wọ́n fẹ́ tẹ̀lé ebúra ó ní ayé gbà yàrá wọ́n máa tọ́ fún ẹ pé má obìnrin kó má lọ síbi tí wọ́n ti ń ṣe egún ìran òun àbí kó má jáde sí ìta ara òun má yọ ní ìsìn rà kò tí ì bẹ̀rẹ̀ o. kò sí bẹ̀rẹ̀ sí líìfù ni. wọ́n máa tọ́ fẹ́ pé ọ̀la màá ní egún wọn jáde. àwọn ọlọ́dún máa tọ́ fẹ́ pé àjọ òun rẹ̀ wọ̀ wọ́n ti mú àwọn tó nínú wíńdò. wọ́n á ti mọ Christian Dior. àbí kọ́ wọ. hello sir good evening. ọlọ́run ló tó. àgbẹ̀ ẹgbẹ́ òsèké sà. orúkọ mi ni abdulrahman láti gé àràbà. abdulrahman láti gé àràbà. welcome to the show sir. ọlọ́run bá kú tọ́jú àwọn ọmọ wa fún wa. àmì àṣẹ sir. bẹ́ẹ̀ báwọn ìgbà ọmọ náà ṣe ẹ máa rí pé wọn ò fi nǹkan ọmọ gbọ́rọ̀ kan sílẹ̀ bẹ́ẹ̀. nínú gbogbo àwọn afẹ́ sọ̀rọ̀ àtẹ̀wétẹ̀ ìṣètò ń bẹ̀rẹ̀ eléwo ni ìgbà rẹ̀ kàn sáyà ìkọjá láàrin ìta àbí ní títí ọ̀rọ̀ tó sokò mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkọ̀. so wọ́n náà bá tó sàrẹ́ pé àníwájú tí ọmọ bá tí ìyàwó bá ń fọmọ lọ́wọ́ àwọn àwùjọ ìyá ẹ̀ ojú ilẹ̀ tó pe yẹn àánú ilẹ̀ tó kọ́. so kò sí nǹkan tí ìyá máa bọ́ ọmọ ẹ̀ṣẹ̀ tó bá dàgbà tí kò ní gbọ́. ṣùgbọ́n kì í wọ́n máa ń fi oúnjẹ ẹ̀kọ́ bọ́ ọmọ wọn ní fún ọmọ ẹgbẹ́ ẹ̀tọ́ ẹ̀kọ́ fún wọn nípa láti fún ẹ̀kọ́ kà á. tó kò sí bọ́mọ ti lè gbọ́ràn lọ sí kí wọ́n ìkọ́sọ́ ọmọ mi ìgbọ́ ìbáyẹ̀ mọ̀. hello sir. ọ̀rọ̀ ẹ̀ sọ ẹ̀ tí. hello sir. now ẹni pé ọmọ mi gan dá yẹ ẹ mọ̀ ṣé it's as a result of ọ̀dọ́ jẹ mọ́. nígbà tó jẹ́ pé táyì tó bá yẹ kí ọmọ ìyá ẹ̀ lórí ilé ọlọ́mọ ọ̀dọ́ náà máa tètè. ẹ sà ṣé ẹnìyẹn ló máa mọ̀ gẹ́gẹ́ bí ìgbà. ẹ sà ṣé ẹ wá rò pé ìtẹ mẹ́nubà yẹn sà ìgbé as a result of ìpòkè kí n lè tọmọ mi dáadáa kọ́mọ mi má máa jìyà kí n lè kí n má máa tọrọ jẹ ìyá ti gbọ̀nà bí iṣẹ́ lọ látàárọ̀ kò rí rọ́mọ ṣẹ́jọ́ ìyá wa nìyẹn. ìtọ́jú ọmọ náà ṣe kókó lóòótọ́ ti jẹ́ nínú ọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ ni bọ̀tí ìtọ́jú ọmọ ṣe kókó. ẹ ṣe gbọ́ sà. ẹ ṣe gbọ́ sà. ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn Laposh ọ̀rọ̀ ẹni mí ní lóòótọ́ yàtọ̀ sí pé à ń wá jíjẹ mímu lọ torí látàrí bí ìlú ṣe rí torí kálukú àtọkùnrin àtòbí bẹ́ẹ̀ ni fọ́sí gbòòrò straight ni fọ́sí gbòòrò ṣùgbọ́n àwọn àsìkò míì wà tí ìyá ìgbà tó yẹ kó fi dúró kó máa fi rìn mí tí ó yẹ kó rìn. náà agbọ́dọ̀ yọ̀nà náà dáadáa ẹni tó lọ ṣiṣẹ́ ẹni tó lọ ọ́sùn ọ̀tọ̀ ẹni tó yẹ pé ẹlòmíì nínú àwọn ìyá tá a rí nínú àwọn ìtàn sọ pé bóyá torí gbọ́gbọ́ bí ọ̀rọ̀ tí bàbá mi sọ ṣé ó ti close ó ti ṣètò lágbo mẹ́rin tó bá tiẹ̀ gbéra ó kéré jù àníbáyà gbogbo súnkẹrẹ fàkẹrẹ ọkọ ó sì máa délé báyìí 5:30 tó close 4 bọ̀ ó máa dúró àrùn lọ àwa délé ní after 9, 10, 11. ṣé ti yẹ ṣé ìyẹn náà tún wà bẹ́ẹ̀. ọ̀zù yọ pariwo yìí ebà ń jẹ́ o mo fẹ́ yá ọ̀zù ọ̀rọ̀ mú àwọn ọmọ àwọn ewu àmúra ń fẹ́ yá ọ̀zù kí ìyá ṣe. kí ló ń ṣe fún mi. kí ló ń ṣe fún mi kí ni ọ̀zù tó ń ṣe fún mi. torí ọ̀rọ̀ ọ̀zù yẹn ti fẹ́ dà nǹkan lóore. ó jẹ́
tó bá rí eré yìí sí. mi ọ̀sùn. mú jòló gẹrun kalẹ̀ bí. ọ̀sùn náà sí. ọ̀sùn náà láàpá ìbò ṣì. òjòkú tó jẹ́ jòló lójó. hello. hello. lọ́dí ni tó ti wà ní ìtògbé. ẹ̀ka sọ́mọ. ẹ̀ka sọ́mọ. ọlọ́run ló ti wá tó máa lè. orúkọ mi ni Ọlátúmọ̀kẹ́. Ọlátúmọ̀kẹ́ kò ní ìdàlú fún yín o. ọ̀yà dá sí ìtò. nǹkan tí mi ní kékeré sọ ní pé ṣe bá wo orí Instagram yìí pé àwọn obìnrin ṣe ń ṣe gbogbo credit card ara wọn báyìí wọn máa bò sí ìjọ tẹ ìyá tó máa rí báyìí nǹkan tí mi kọ́ ní kékeré. hello hold on hello now I with your voice I think you're also need a teenager or a youth like hello am I communicating hello. Yes. Okay, good. Now, if you are saying that you are not liking it, that you don't like what your peers are doing, posting stuff like that on Instagram, how do you feel the parents are going to feel when you are not feeling, when you're not liking it? You as a youth, you're not liking it. How would your parents feel when they see stuff like that? She'll feel bad. Very, very bad. Very bad. Okay, now what do you think we should do? What do you think we should do? What do you think should be the solution? What should be the solution now? Yeah. Hello. You don't jack on us. You don't get solution. I love this. Hello. ẹ kọ́ ọ̀nà àti múdìdá. ẹ̀rọ ọba mi. ọmọ ọlọ́run máa dé. èmi rẹ ni ọ. àbí mi ní ìtàdúró gbìyànjú yẹn wa. ó bàbá. àpètò. ọlọ́run ló tó. wà lápọ̀. ọmọ ìyá mi àfà láàpọ̀. gbogbo èdè ẹ̀kọ́ ẹ̀ lẹ́rù. bàbá àdùn màlẹ̀ kò ní bàjẹ́ o. ẹ̀rọ mi ayé àti. hello. ayé àtijọ́ nìbẹ̀rù wà ní ìsìn kò sí bẹ́ẹ̀ kọ̀. ọlọ́dún kan mo rántí mo lọ ṣe kan sí mo rábù pé mo tako tó ti rí so àgbàdo mẹ́rin sọ ma ṣe yẹpẹ̀ ó ti rí sà so gbàdá mi ọ̀ka mọ́ bẹ́ẹ̀ ni sà ṣé mo wọlé síbẹ̀ ọmọ ọkọ mi ṣe gbogbo ẹ̀ láti nà mí ṣe akẹ́kọ̀ọ́ náà nìyẹn mọ̀ ní ìṣèlú mọ́ ọmọ tó tó ọkọ ọmọdé ọmọ làbí fájẹ á máa tẹ̀sán ọmọ bíi 20 ọmọ wọn láti ṣe yẹ á máa tẹ̀sí gbẹ́gbẹ́ ẹ̀ ní ló ti yé ní àbá ìdílé ìlú mọ́ ọ gbọ́dọ̀ ṣàánú wa o. àmín ẹ ṣe gan kébì. èyí tí ẹ tún wá ọ̀rọ̀ tí kébì sọ yìí inú mi jẹ́ dùn èyí tí mo bá tẹ̀ tún wá wà ń sìn ayé ìgbà yẹn Laposh àwọn tó jẹ́ pé a mọ̀ wípé àwọn ayé ìgbà wọn àwọn ìyá àgbàlagbà kó jẹ́ pé kò sẹ́ni tí mọ́nà máa ń ṣe nọ̀bì ẹ̀mí ìgbà wọn tó máa ń wà ní nísìn àwọn èjì tí à ń rí ọmọdé gbẹgbẹ àwọn èjì má ti gbẹ́rì wọn. 12 years ọtún tó máa ṣẹlẹ̀ ní gbọ́dọ̀ máa sọ fún ìwọ tó bá tó tún tó sáìsì àwọn sọ pé kí ló ń ṣe ẹ̀yìn kéré ẹ̀yìn tún wẹ́ wọ́n tó máa sọ fún ẹ now Laposh mi tẹ̀ wọ́n pé kò dáa pé àká tún béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé torí látàrí ẹnìkan tó sọ̀rọ̀ ń sì pé òbí mi bàbá kan sọ̀rọ̀ wọ́n ní wọn ní ọmọọgbọ̀n tẹ̀ dá yẹ mọ̀ ṣé òbí náà lẹ́bi ń bẹ̀ ṣé ìjọba lẹ́bi ń bẹ̀ ṣé ọmọ ọmọ fún ara ẹ̀ náà ṣé bí náà wà ń bẹ̀ tó ti yẹ ṣé ìlú ṣé situation ìlú ló wá tún wá fà á àbí nǹkan mẹ́rin ni o ọ̀làjú ìlú òbí àti ọ̀làjú òbí òbí nínú. ẹ bá yí létí sílẹ̀. ẹ bá yí létí sílẹ̀. ẹ káàbọ̀ sí wíìtì. mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí. wọ́n kọ́ yín mà. bí a bá wo nígbà tí a wò ní káàtì ẹ̀tọ́ ní 76 76 àwọn ọmọdé bẹ̀rù wọ́n bẹ̀rù òbí. ìkíní nígbà tí mi wà níbi 15 years. bẹ́ẹ̀ni. mọ̀mọ́ bí a máa sọ fún mi pé kí n ṣọ́ra o bí ọkùnrin bá ti fọwọ́kàn báyìí kò sí lóyún nìyẹn o. mi ò bẹ̀rù ọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀. nígbà tí mo tọ́ ọmọ ọdún mẹ́rìndínlógún. mo bẹ̀rẹ̀ sí sunkún torí wọ́n sọ fún mi. mọ̀mọ́ mi wá ní kí ló ṣe é mo ní bóyá mo fìdí gòkè kò yé mi ní kankan ló ń jáde gbàtí mọ́mọ́ mi rí. ó láti ní mo ti dóbìnrin. ṣùgbọ́n láyé ìsìn gbogbo ọmọbìnrin tí mo bí mi ò mọ̀ pàtó bẹ̀rẹ̀. ẹ kú ọ̀rọ̀ mà ẹ kú làákà yìí. mo ṣàkíyèsí kí wọ́n ṣe nǹkan sáré kíkà ọmọ ìta wo ló bẹ̀rẹ̀ kí ní anímọ́ mi ayé ìgbà tí yẹn ìjẹun lè mọ́ polówó kí ló mọ̀ sí pẹ̀lú kékeré láti ní yẹn wọ́n bá ti yẹ mo ti jẹ́ obìnrin mo ti jẹ́ obìnrin kí ilẹ̀ wá ṣọ́ra àtìgbà yẹn mo tẹ̀ dípò ara mi títí mo fi dé ilé ọkọ tó jẹ́ pé ọkọ tí mo fẹ́ náà títí dé mi oníkan ni mo mọ̀ ṣùgbọ́n lẹ́ni àwọn ọmọbìnrin wa wọ́n ti máa bá yí ara wọn jẹ́ kó tó lọ sílé ọkọ ọmọ tèmi kan tí mò ń ké gbé
kẹ̀kẹ́ ní ṣòkòtò ní mo bá ní tiẹ̀. èmi ò dẹ̀ wọ́rì. gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹ ó ń dùn mí. àwọn ọmọ ògbọ́n wọn àwọn àṣùwàṣù àpúrẹ́ àgbàdúrà yìí náà. àwọn ẹgbẹ́ ìgbẹ́ báwo lójú ọ̀la wọn ṣe máa rí. tó ayé àtijọ́ yẹ ó dá ju ayé ìsìn àgbọ̀ ọ̀sìn òbí lẹ́nu. àwọn ọmọ wa nísìnyí anything tó bá sọ fún wọn wọn ní màmá you don't understand. But mommy, hello mommy. Ma, ṣé bóyá ní pé mommy you don't understand. Ṣé you understand truly ma? You understand? There's a total difference in it because that age and this particular era there's a difference, a lot of difference. It's not easy for us to comprehend. It's not easy for us to understand. If there is difference, we are not disputing the fact that the world is in a spell. Is evolving, and every day by day we are kind of like experiencing new things. But we shouldn't try to say because of what is happening, because of the digital life, then we should now turn things upside down. We shouldn't respect our parents. We should be, You know what? I found out disrespect. I found out that. But my point here is, let me recognize those watching us on Facebook. So in fact, Karim, Mekushe Opolo Olorun ma fún yín ṣe. Thank you so much. Adeoje Omotayo Ayonfe, well done. Folake Sholaja Ekwetu Gbogbo Ile Olorun ma fún yín ṣe. Thank you so much. You can watch us live on Facebook, Tungba FM, live on Facebook on Radio Garden, Tungba FM, and on YouTube, Tungba FM. Yes, just keep it locked down there. Yes, as I was saying. Yes. Sherry. Now, ayé ìgbà kan nígbà tá ayé fẹsẹ̀ àwọn bàbá wa kan tó tẹ̀ ti pọ̀ sí ayé ìgbà kan àwọn táwọn náà tẹ̀ èyí tó bá ti gbọ́ èyí tó bá wọ́n jẹ́ yóò bá èyí tó bá ṣojú ẹ̀kọ́ àgbọ̀ díẹ̀ nú ẹ̀ nígbà míì tó bá fẹ́ wáyàn lọ́ngbà yẹn ó máa ju òkò ni ó máa ní sáyìn tó máa fi pe obìnrin jáde. wọ́n yà sùfẹ́ ọgbà tó tún wáyé tó tẹ̀ tí la ní díẹ̀ lẹ́tà ló máa kọ ayé àmì ọ̀wọ́n alárinà ọmọ wa nísìnyí so when you tell me what phone anybody make I crack one joke for you that time me one parade be say go do me the man they don't notice say those wey dey do me the man sef na them sef dey boycott the babe you understand they happen say boycott it see that one alárinà yẹn ayé tí o ṣe kiri náà ni alárinà ọba yẹn ní nínú o see sori alárinà I don see one alárinà wey say I don see one alárinà say na that one come dey chop the babe for alárinà wey you dey talk na this time alárinà ọba yẹn o lè ṣe so mo kò sálárinà wọ́n sí ọba yẹn lọ́ọ̀ wà òfin ó gbọ́dọ̀ ọ̀nà àkọ́kọ́ tó gbọ́dọ̀ and it doesn't make bad God be alárinà for me. For this generation. No, this generation I dey tell you make you dey do alárinà for me say make you do alárinà between me and Susie. No, you are OG. Make him do for me and me. Ìkọjá yìí. Sori ìgbà tó ṣe lẹ́nu wípé sori a sọ pé amọ̀pá eyín ẹ̀ ti bọ́t ayé ìsìn ayé ìbàyẹn tó bá ṣe aláàrùn náà o gbọ́dọ̀ wà very careful o gbọ́dọ̀ súnmọ́ obìnrin olóbìnrin jù àwọn náà yẹn wà bẹ́ẹ̀ àwọn kan tó gbọ́ máa dẹ́rù no wetin seriously there is a ológun ní ẹgbẹ́ta yìí wọ́n sì jẹ́ bí ẹbí bèrè lọ́wọ́ gbogbo yìí gbogbo ṣé wọ́n ti àwọn ọmọ ìgbà yẹn báyìí tá a máa ń wo àwọn fíìmù wọ́n máa ń kọ́ bí arúsí ìgodo ìgbùdù ẹ̀rú máa ń bẹ́ẹ̀ gbogbo ìwọ́kọ̀ tó ń wọ̀ ní fíìmù ẹ̀rú máa bá àwọn fíìmù iná ọdún gbogbo òṣàlù oníkàlùkù nísìnyí á lè gbígbà tó ń pe wípé ẹgbẹ́ ìgbọ̀ngàn wọn àgbọ̀ ọ̀gbọ̀n. May they give those things knock them. Ó ti ní ọba náà tẹ̀sí ní hello láti ẹ̀jẹ̀ pé wọ́n ti ń dé ẹ̀bọ̀ tó hello. Tùbálẹ̀wà. ẹ lẹ́tà. Ẹ̀pẹ̀lẹ̀ so. ẹ̀ka ètò bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́ ètò tó dáa ni. ẹ ṣe ìyá mi. ó ti pẹ́ máa ń pè yín. bí o bá rìn gírísì náà ní. Ẹ má bínú mà. Omi pọ̀ jọ kà lọ. Ẹ má bínú mà. Àwọn ọmọ pọ́ọ̀lù ìgbọ́rọ̀ àwòkọ́ṣe aláwòkọ́ṣe tá à ń wò àgàgà wa Yorùbá. Yorùbá kì í wọ ṣòkòtò ọmọbìnrin Yorùbá kì í wọ ṣòkòtò ní oúnjẹ ní sáyẹ̀nsì. Pẹ̀lú àṣìṣe báwa wà, àwọn lọ́lẹ̀ ìwé láàárọ̀ a máa kiri ọjà lọ́sàn-án. Ó jẹ́ kúrò àárọ̀ la wà, à á kiri lọ́sàn-án. Tó bá jẹ́ kúrò ọ̀sán ni à á kiri ọjà láàárọ̀. Àwọn bá bẹ̀rẹ̀ rìn láti ibi tẹ́ wà tẹ́tí ṣe tún báyìí. Abúlé wa. Àwọn bẹ̀rẹ̀ rìn láti Kòòdú dé àdúgbò yẹn ni. Ṣé àgbọ̀ lábúlé wa?
abáfẹ́sẹ̀ nìdé mà kán gbà náà nǹkan kò ṣe wá ṣùgbọ́n pẹ̀lú àkókò àwòkọ́ ṣe aláwọ̀ kan ṣe àwọn òṣìṣẹ́ kì í nà ọmọ wọn tí a bá jẹ̀dọ̀ ọmọ yín sí ìjẹ́ ó fi lẹ́nu àbí àwọn èdè míì tó jẹ́ pé ìgbà ló fi ń jí bàbá wọn ṣé yóò bá ń ṣe bẹ́ẹ̀. àbí àwọn tó jẹ́ pé èdè kẹta sí wa tó jẹ́ pé wọn kì í fọmọ wí kọ́mọ wọn kó pọ̀ wọn ọdún mẹ́ta wọ́n ti jáde lábẹ́ hello ma mọ́mí ma ẹ jẹ́ ká try láti go straight to our point ma kò ń ṣe ń pa ẹ má jẹ́ try láti. ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ẹ ṣe gan ma thank you so much ma. ọ̀sìtà bá kò lẹ́sì ara wa thank you so much. ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá bá wa tọ́mọ. thank you so much. ẹ ṣe gan ma ẹ ṣe gan ma. ẹ jọ̀ọ́ tó bá ti ní àǹfààní láti pè wọlé please let us be guided in our speech no hate speech no. Let us be guided in what we are saying. Thank you. ayé ọ̀làjú ayé kí ló sì ń gba ayélujára ayé là ń gbìyànjú láti sọ láyé àwọn ọmọbìnrin torí pé ní àyájọ́ ọjọ́ obìnrin gbogbo àgbáyé a ṣe mú ọ̀rọ̀ yìí wá pé ẹ jẹ́ ká gbé yẹ̀wò ẹ jẹ́ ká sọ̀rọ̀ pàtàkì tó wá fi sọ wọ́n fi àkòrí ẹ̀ sí digital life. Digital generation. Yes, you know what most of them they call us hello. Hello sir. Hello sir. Ọmọ pé tó. Ọlọ́run tó. bàbá mi. Làákà yóò ní ìjọba o. àmì dùnmalẹ̀ o. Adéwálé ògo ràwọ̀ látòkìjọ. bàbá dùnmalẹ̀ gold làwọn kò ní ta ló fún un. Yẹ̀sà pé tó sà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ gbé wá lórí ètò lénìí. bẹ́ẹ̀ni. tẹ̀rí nǹkan tí mi kàn rí bẹ́ẹ̀ ni wípé ilé ayé tá a wà yìí ó ti yàtọ̀ sí àwọn bàbá wa tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ àti àwọn màmá wa tá à ń bá bọ̀ tẹ́lẹ̀. àkọ́kọ́ tó bá gbogbo ẹ̀ jẹ́ ní social media. tẹ bá ní àwọn òṣèlú lórí social media ápàfilọ àwọn obìnrin wọn lè ṣe kọ́mẹ́dì ní láì jẹ́ pé wọ́n bá ṣíra sílẹ̀ láì jẹ́ pé bọ́lá wọn bá bọ́ra wọn sí hòhò ọlọ́run má kọ́ wa sí hòhò. àmín àmín. ṣùgbọ́n àwa òbí náà la ní sẹ́sẹ̀ lórí àwọn ọmọ wa. because àwọn la máa fẹ̀yìn lẹ̀kún tó bá dọ̀la. ṣùgbọ́n láti gbọ́ ayé wa irú ọ̀rọ̀ la fẹ́ máa wò kọ́lọ́ kó sàánú fún wa ò pètò. hello sir. ẹ̀dùn mọ̀ gbọ́ yín. ẹni pé àwọn òbí náà ló níṣẹ́ láti ṣe ṣé àwọn òbí ò ṣiṣẹ́ ni. wọ́n ti tẹ̀ wọ́n máa ń kọrin kan fún wa nígbà tá a wà léèwé wọ́n ní ẹran ewúrẹ́ fún wa sí àkókò torí àìsàn rẹ̀ tí wọ́n bá na ewúrẹ́ agbọ̀dí méjì pépé atúpadà síbi tí ìyàlẹ́ ẹ̀fọn ẹ̀yìn ọmọdé ẹgbọ́ ẹ má ti fi ewúrẹ́ ẹran aláìgbọràn. bíbélì náà dẹ̀ sọ wípé àyà ọmọdé ni wèrè dì sí. a ní láti fún àwọn ọmọ wa dáadáa nítorí pé ọmọ mi gan yàtọ̀ sí wípé kìíní ọmọ mi gangan fún àwọn òbí gan ni wọ́n tó ń gbé òṣùpá fọ́mọ ọmọ ló pàṣẹ fáwọn òbí. irú ọmọ yẹn irú ìgbésẹ̀ tó bá fẹ́ gbé táwọn òbí ọ̀bá tètè kápá ẹ̀ ẹja tútù ṣe é ká ẹja gbígbẹ ní òṣèré ká so fún àkóso àánú fún wa o. ẹ ṣé sir, God bless you. Thank you so much sir. Thank you so much sir. Thank you so much sir. hello ma. ẹ káàsán sá o. ẹ káàsán máa. Mr. Adékọ̀yà ló ń pè láti Ògùjọ. ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ ìyá àdúmọ̀rẹ́. Yes sir. ṣé lọ́rọ̀ tó wà nílẹ̀ yọrọ yìí ò le. ṣé èyí táwọn òbí ń fà ń bẹ̀ ló ń jí òun. ẹ sá wò ó. aláṣẹ ẹ ṣe làbáyọ yóò di dọ́gba. àmì elédùà. jáde lábẹ́ aṣọ tó máa wọ̀ jáde kò ní bójú mi. ó yẹ kí róòdù yẹn kọ́kọ́ ṣọ̀kan ẹni pé padà sílé kíákíá kò lọ sí ìyá aṣọ dáadáa tó gbópin. òtítì ló máa ráṣọ ládàradà yẹn wá sílé fún ọmọ. ìwà náà tó ọmọ mi wù bẹ́ẹ̀ máa tó yẹ kó ọgbọ́n ọmọ wí pé wọ́n ti wúwà báyìí wọ́n ń wúwà báyìí báyìí lọ sí máa ń wúwà. òbí mi máa tún dúró sẹ́yìn ẹni pé ìwà tó wù yẹ kọ́kọ́ ní ó dáa. ṣẹ̀rí ọmọdé yìí ẹ ṣíwájú lọ́mọ kan mọ́wọ́ ẹ̀yẹn lọ́rin ní Yorùbá máa tó fún láwọ̀ sáré ìkọ́ tó bá ní ìkẹ̀nà náà máa tẹ̀lé àlàyé mi ti yẹn sí ìkọ́ tó ń kọ́ máa sọ ní pé kójú ọ̀rọ̀ bí ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe lórí ọmọ ó dẹ̀ tèyí tó kù ní Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run náà báyọ̀ wọ ọmọ bẹ́ẹ̀ pariwo látẹ̀lídọ́la ọmọ tí wọ́n máa yàpá dáyà èyí tó dẹ̀ ní yàpá tó níyà ṣùgbọ́n kí wọ́n ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ó sí rere tóun yọ kó bá fi gan ni pé bàbá yìí ìyá yìí dẹ̀ síra yìí o
ọmọdé ló ní ọwọ́ ó wá pè é tó kù kọ́ pàdé ọlọ́wọ́ nípa náà wọ́n ló lọ́wọ́ bá mi yanjú èyí tó kù. ẹ ṣé goma. Thank you so much, man. Thank you so much. The call line are buzzing. But let us go on the show musical break. We'll be right back. ẹjọ́ lọ sókè tí a bá padà dé ká lọ dún yín díẹ̀ torí pé látàrí gbogbo ẹ̀ náà tàbá. Phone line is just buzzing. àwọn ẹ̀kọ́ wọlé ẹ̀jẹ̀ ká kó ní díẹ̀ à ń padà. Let's listen to the shop music right back. I mean, which one is this? Are you what the? Are you what the? Oh yeah. Say, nobody got to say nothing. She dance something. NigerFlavor.com. Yeah. Your deep say. Nobody got to say nothing. She dance something. Say, I be which one is this? I believe what I see. I believe in this. Nobody got to say nothing. She dance something. I be which one is this? I believe what I see. I believe in doing. Oh, baby, me that the computer. I better go. I what that? It means you just canna. Never give me more than my casa. Oh, baby, me that the computer. I better go. I what that? It means you just canna. Never give me more than my casa. Oh, I what that? Never give me more than my casa. Yes, I hope it won't need to be. Yes, sir. Shout out, oh, Alpha. Just say you don't get FIFA. Hey, Alpha. Come first, never go far. I go wash your hand, collect my order. I be bad, but I don't bother. If no money matter, oh, I know they get what, oh. I know they get what, oh. I got the coconut tattoo. If no money matter, oh, no. I know they get what, oh. I know they get what, oh. Me, I get the coconut tattoo. But me like the computer. I better go. Are you what that? It means you get there, you canna. Dabate me mother, my tassa. But me like the computer. I better go. Are you what that? It means you get there, you canna. Dabate me mother, my tassa. Are you what that? Dabate me mother, my tassa. Are you what that? My tassa. It's STG. Ọlọ́run ọba ní jẹ́ kábíyèsí ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ìwọ ló mú ẹlẹ́kùn di ẹlẹ́rìí ìwọ ló gbé alágbára ró ṣinṣin ìwọ ni máa bẹ nígbà tí máa bẹ ń bẹ ìwọ sì ni yóò máa bẹ nígbà tí òtún ní sí máa bẹ mọ́ kábíyèsí Olódùmarè mightier than the thunder of the great waters. Ẹ̀mí Ọlọ́run ló bá mi sọ̀rọ̀ mo lè nìyàn bó ní lára oúnjẹ aṣọ́rọ̀ tó bá bójú ẹ̀yìn o tó rẹ́ nìkan ṣàtìgbà wípé Ọlọ́run ọba. Within do your voice on the bá a bá sọ nípa táyé ẹ̀sìn ẹ̀yẹ́
àṣà nípa ìyájọ́ àwọn ọmọ obìnrin o ní gbogbo àgbáyé pẹ̀lú Nàìjíríà. Àwọn sọ nípa dígítà generation. A sọ nípa dígítà mọ́mọ́ra Àyìndé báwo ló ṣe yí ó kí nípa ló ti kó o ṣó ń jẹ́ káwọn ọmọ kí wọ́n níbẹ̀rù àbí kí wọ́n tún dígítà generation jùlọ. Lórí Kasolayo ní that time show Àyìndé. Laposh àmọ́ ní gbogbo èdè ọ̀pẹ̀lẹ̀ yẹ́n ní bàbá sí bàbá mi àárí. àlètùmọ̀ àlà ń gbé dígítà generation. ètò ìdàbà ń ṣó Kasolayo dáhìá orí ìtumọ̀ ara ibi pass back lé. Àtọ̀ nípa ayájọ́ ọmọbìnrin yẹn ara. àlè dígítà generation ni. Impact ló ní àlábí ní impact máa. At international day of the girl child today la ń gbé yan. Àwọn máa ń lẹ́mú lọ pé. Owó tuntun gba fúnjì yẹn o. Pẹ̀lú oyè. Owó tuntun gba ẹ̀fẹ̀ láìpẹ́ yẹn. Ẹ̀lú. Bàbá bá. Ìgbà lọ pé. Bàbá bá. Ìjọba. Ìjọba. Ìtùgbà wa. Bàbá bá. Bàbá wọn. Obìnrin. Bàbá wọn. Iyọ̀ ayé. Obìnrin. Iyọ̀ ayé. Gbogbo yìí ló ń ṣe bọ́ọ̀dì nínú. Gbogbo yìí sí bọ́ọ̀dì lẹ́nu. Hello. Kasolayo. Ẹjọ́ ìwà. Àwọn ọmọ mi ẹ káàbọ̀ sórí ìṣòmọ̀ ẹ káàbọ̀ sórí ìtòmọ̀. Hello ma. Hello ma. Kasolayo. Kasolayo. Ẹ káàbọ̀ sórí ìtòmọ̀. Sórí ètò mà. Ká tọ́jú ọmọ wa. Ẹ̀sùn ọmọ wa obìnrin kankan. Àwọn ọmọ wa nìyẹn o. Bẹ́ẹ̀ ni o. Ilé ìtọ́jú sílẹ̀ tó máa tún ṣòkòtò sókè. Bẹ́ẹ̀ ni. Kò yẹ kó rí sẹ́yìn ká máa ní fún ọmọ. Bẹ́ẹ̀ ni. Kí ló dé? Ṣé ọmọdé tí àwọn ọmọbìnrin wa tó bá fẹ́ mú na? Wọ́n bá wọ tuntun wọ́n wọ aṣọ tó kù palẹ̀ gẹ́gẹ́ bí àlàjá. Bẹ́ẹ̀ ni o. Wọ́n jẹ́ ìdàbí ilé ayé ṣe rí ìyẹn ọ̀rọ̀ ti wí bẹ́ẹ̀ lọ. Ọmọ yẹn ṣe gan ma. Ẹ ṣe Ẹ ṣé gan ma. A dá fún yín ma. Thank you so much ma. Hello. Hello. Ẹ kú ẹ̀lẹ́ ma. Ìsàlábẹ́rẹ́ tó sàn láti ṣàwọ̀. Ẹ káàbọ̀ sórí ìtò ma. Welcome to the show ma. Ẹ̀sùn ẹ̀kú ètò. Olúwa ló ń tó ma. Ètò tẹ́ gbé kalẹ̀ ètò tó ta ni. Ọwọ́ àwọn òbí ló pọ̀ jù. Ọwọ́ àwọn kílẹ̀ pé ma. Ọwọ́ àwọn òbí. Ló pọ̀ jù. Ẹ sáwò mà. Àwọ̀ aṣọ tí òkè ti kúrò ní ìyá dẹ̀ máa wò ìyá òun sọ̀rọ̀. Ọmọ mi àwọ̀ aṣọ kò jẹ́ bí àfìsà. Á dẹ̀ tó dájú tó wà lọ́wọ́. Ẹni káwọn òbí náà máa gbàdúrà lórí ọmọ yìí. Ọ̀dọ́ náà ọmọbìnrin orí sì láti tọ́ka má sọ̀rọ̀. Kọ́nà kókó wa sọ ni. Àmì àṣẹ. Kọ́nà kó dẹ̀ wọnú wọn. Àmì o. Ojúlówó àdúrà nù. Kọ́nà kókó tó gbọmọ yìí. Àmì o. Ẹ ṣé gan ma. Ẹ ṣé gan ma. Kọ́nà kó tó ọ̀gbìn. Àmì o. Ẹ ṣé gan ma. Thank you so much ma. Ẹ ṣé gan ma. Ẹ ṣé gan mọ́mì. Yes ma, mọ́mí yẹn sọ̀rọ̀ kan pé bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ń báyọ̀ tọmọ kọ́lọ́n kó bá wọnú wọn ojúlówó àdúrà ni. Because person go try. Na just Ẹ̀dá God. sáré ṣe bí final decision bẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Na God get. Ọlọ́run ọba ní bàbá tọmọ wọn jẹ́ ká fàdúrà sí káwa náà gbìyànjú ká má jókòó tẹ́tẹ́rẹ́ o ká má jókòó tẹ́tẹ́rẹ́. Odogun wa MC Bami ni o. Okay, yes, today as we're celebrating the girl child today on Tungba FM 100.9, we're celebrating the girl child today. It's a special day designated to all girl child all over the world. October 11, the day of the girl child. Yes, celebrating them, celebrating everything, not leaving them behind. So the theme of this year's celebration is digital generation, our generation.
digital generation, our generation, yes. Nǹkan tá à ń tọ̀ fún yín gàgàn. À ń tọ̀ wípé èrí gàgàn ó tẹ̀ fún October ẹ̀rẹ́dùn gàgàn náà ọjọ́ kọkànlá oṣù kẹwàá gàgàn tí à ń tẹ̀ fún àyájọ́ gbogbo ọmọbìnrin tí ó wà ní obìnrin gàgàn ọmọbìnrin ní ilé ayé gàgàn náà. Ọmọ tọ̀ pé kí ni àkọ́lé tó tọ̀ ni wípé digital generation tó jẹ́ pé àwọn ọmọ ayélujára. Hello, please. Ìdígi kan. Digital generation. Digital generation. It is not Idigi. Ìdígítà náà. It is not Idi. Ìgbàrin ìdígítà igi. Hello, it is not Idigi. Ókè orí igi ta. Ṣé àjọ ń tì? Digital generation. Ìdígi à. Ṣé ọ̀tọ̀ pé ayé ayélujára ojú mi ò tó ìbò mọ́? Ayé ayélujára tá a sọ ní sí pé ó tẹ̀lẹ̀ sí gbogbo àwọn ọmọ obìnrin tó jẹ́ pé kí ló tẹ̀lẹ̀ gangan náà tí ó tẹ̀ fún impact tó dáa rẹ̀. Impact náà. Ẹ̀sìn máa ń gọ̀. It's not impact, it is impact. Impact ló gbé. Tó jẹ́ fún ipa. Impact. Ẹ jẹ́ kí n sọ Yorùbá tó bá jẹ́ ọ̀fẹ́ tó ń gbé yẹn. Tó jẹ́ fún ipa, impact ní ipa. Ẹ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ Ipa tó gbórí. Come on, the hem. Come put pa. Yorùbá ló ní ipa. Come on, the Yorùbá ló sọ̀rọ̀ ló pòwe. Yorùbá ní kàkà kéku kó jẹ fún ìṣe sàrámà ló máa fi ṣe gbà. Abẹ́ni Inú mọ̀ ń pa àmújọ. It is not. It is kàkà kéku má jẹ ṣé a fi ṣe àwàdà. Sàrámà kọ́ ló ń ṣe Laposh ọmọ Israelite ẹ̀mẹ́kọ̀ Yorùbá wẹ̀dẹ̀ ká kó yẹ. Àtọ̀ fún pé ó bọ̀ catapult rà dẹ̀. Excuse me, not catapult. Catapult is not. Ṣé àwọn kan ní catapult? Hold on, àwọn listen, àwọn is different. bọ́mọ̀ gbọ́ Yorùbá bọ́mọ̀ ètò ọmọ Yorùbá Àwọn is different from. Ìwọ kò lè collect nítorí ìwọ ọmọ USA. ọmọ USA It is not collect. United States of Abẹ́òkúta. Correct yourself. It's correct. Collect ya. It's not Kò lè collect. collection mi o. Correct. I die. Kò lè collection. It is not correction. It is correct. Correction does not follow that sentence you're trying to construct. Ṣé tí a máa sọ pé change the simple sentences náà. Let's not go. Àti máa gbọ́. Ẹ sì báyìí, ó ti máa gbọ́ ọdún pọ̀ sí àti máa gbọ́. Tó bá lọ club àti máa gbọ́, wà á ti máa gbọ́. See your head. Orímùjọ ṣé wọ́n rí bẹ́ẹ̀ tẹ ọ̀sán yìí yẹn. Abeg. Ó dàbí máìkì yẹn. Abeg, mo no come for there. So International Day of the Girl Child. International Day of the Girl Child. You can watch us live on Facebook. Stream live on Facebook. Tungba FM live. Watch us live on Facebook, and then on YouTube, Tungba FM, and then on Radio Garden. Listen to us. Tungba FM. Just tune in to Radio Garden. People are tuning in on top this Bonga program. Anywhere. Show. Oh boy, I believe. Anywhere where you there for Nigeria, anywhere where you there for all over the world, if you listen to Tungba FM. Now Tungba FM, no be Tungba FM, what you can be. If no be Tungba FM, you dey listen to, what you dey listen to. I beg if you carry that thing, come over that. If it's spoiled. What do you let you know? They know on top this Bonga program. That put for the right time show for Tungba one upon that. I believe. Our own. My brother, when I fit today, they check us, they look us like this, laugh and Abalanga. on top of Tungba FM live for your Facebook and even Garden Sepo with and we landed there. Now you know see boy there for inside studio today. Gáyọ̀ kan tẹ̀lé bọ̀ ẹ̀gá ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ tún ẹ̀ láìsí. láìsí kìíní. Sisi mi yo pam misaro ni maka. Macaroni. Okay, yes, we're still talking about the girl child. Ṣé Mr. Macaroni Mr. Mike Anthony. Okay. Excuse me. I will freak you. Misaro ni maka. Sai kuku say. Sorry, sikun. What are you talking? Misaro ni maka. Wait. I beg when I call on 08113051009. 08113051009. 08056131009. I beg they think I'm. I want drop one punchline. They think I'm at this particular age what we did now right about now. I bet just talk am. Waiting be that one thing be say this girl nowadays they do say they vex you. Samsi. Ọmọbìnrin ṣe the girl child. yẹ bí nínú ọmọbìnrin ṣe lọ́wọ́lọ́wọ́ yẹ gbẹ̀ níyan náà. Now I beg the next 30 minutes, the next 20 minutes, yes, when they're gonna call us now, just tell us that one thing the girl child is doing that she's getting ọmọbìnrin ṣe again. Ìwọ̀nba ìṣẹ́jú ìwọ̀nba àsìkò tó kù yìí tí ètò yìí àti sàyẹn ètò tó ti ń pẹ́kẹ̀. Afẹ́kí ẹ pè wá kí ni ohun tí ẹyọ kan tàbí tí ọmọbìnrin
ṣe tó ń dùn yín lọ́kàn tó pẹ́ pẹ̀lú sọpá nǹkan báyìí tó ń ṣe tó ń dùn èmi lélẹ́yìí o nǹkan báyìí tó ṣe tẹ́lẹ̀ pé tẹ́ bá sọ náà a máa ń sọ̀rọ̀ pé àwọn náà ń gbọ́ ká lè ṣe kọ́rẹ́ tẹ́ bá gbé lórí ètò lónìí àwọn obìnrin tó jẹ́ teenagers àwọn kéèkì àwọn pè wá dáadáa lé ní táwọn náà dá sí. abẹ́ colours abẹ́ colours. kí ni kọ́ ẹ̀kọ́ tí ó lè ṣẹlẹ̀ tó ń dùn what's that one thing that you don't want to see again? abeg we talk am maybe they go hear if you talk am maybe Esther go fit hear she go fit stop am because na girl child. Esther fóun sọ̀rọ̀ sí sẹ́wọ̀n kọ̀ sí wọ̀lá. abeg that one thing wey girl child dey do wey be say you no wan see again the thing dey text you. abeg call us make it tell us 1305 1009 abeg mo go shop break. 风气树手了，风真是恭喜，送我了，把你如果是这个，0牛给你。You know what I'm saying? I know Sufune no Guinea, you know what I mean? Jibu got your chutengene, you know what I mean? I did really make it good, you know what I mean? The boy pull up to the socks, you know what I'm saying? Walk out for by you, hey, Unanu Walogene, Wake one boy to buy you, and Wogene, menno lili ko sala gekele lili kwekele lili menno lili ko sala tunkuti kaje maitama bele nayam ko 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 ne kona si ko bate ko ne ko fada no bibi bele bele boys bele bele money come up on the boys beauty the feet come up on the socks and the money come on the cars even all the chicks even all the boys in the politics even all the voice the girls love me say drive them nuts come to boss Jones akulono when nije belije luono ilute luono no what they don't know you know they don't know no so chuagi na town no man chugi na yo villa man when man more the kajim man they kill up with the coffee I swear the thing in the milk what the milk kadingo but the believe ndaputa ton wine to gym waka for by una no kolo bene make one boy to buy For they don't get it, you know what I mean? But everything without me boss, it did I mean? When I blow up, then they call it, look like it's a bad thing. White rapper steady for me sick, give me vaccine. They tryna bite the flow, but tell them what that to look. Shots without the rifle look, this is like my wife, you know. I ain't talking hyperbole, I never need a hat to blow. I know that what they do like send out war, no be fighting, no. You see? Hello? I mean, they call us back 08113051009 08056131009. I beg, call us back. That one team say girl child, they give say the vex you no want see again. I beg. Tell us, I beg, sharply. More fit if we don't the armor and maybe say go fit see changes. That one team say girl child they do. Maybe say I don't want to see again. I don't want to see for Nigeria. One thing, just one thing. If you don't call us, just call us say your name. Now my name be this. Now one thing where girl child they do say they vex me. Because you contact one more billion years. You should don't be really a beg. 08113051009. I beg call us sharply more job. Me I talk about one thing. Say girl child they do this. They say they lie. Hello. Adi, you can lie. Hello. Ghanaian láti bó ma. Ketu ẹ kọ́ ẹ̀ lẹ́ ma. Ẹ káàbọ̀ sórí ètò. Yes ma, kí ni nǹkan tí ọmọbìnrin ń ṣe láyé sí tí ó ń bí yín ma? Ẹyọ kan. Ẹ̀rọ àwọn ọmọbìnrin sí nǹkan tó ń ṣe tó bí ọ̀run ṣe ẹ̀fọ́. Nǹkan ẹyọ kan ni ma. Ẹ̀rọ àwọn nǹkan ẹyọ kan kè ẹ̀fọ́ ká ti àwọn mùsùlùmí. Kí lẹ́yìn ma? Bí ìdí káàbò, ọmọ mi àwọ̀ aṣọ kò ní lọ́rùn fún àbújá àbújá.
bẹ́ẹ̀ dúró. Ó kó dẹ̀ jẹ́ lọ́jọ́ ó máa wọṣọ. Kò ní dúró. Mínísítà àwọn àwọ̀ ìjà. Mọ́mí àwọn ìgbàgbọ́ àwọn bọ́lẹ̀ ni. àwọn miniskirt àwọn minigam ẹgbẹ́ mini àwọn ti gbé jáwé lórí. Orí nìkan lóògùn. Àbúrí máa bò wá. Wetin gbé dìdí fún. Hello. Hello, sir. Hello ma. Yes, Hello ma. Yes, sir. Yes, sir. Kí ni ìkọ́ ẹ̀kọ́ tọ́mọbìnrin ṣe tó ń bí inú mà tẹ́ ẹ fẹ́ràn mà. Nǹkan tó mi ò fẹ́ ni wípé aṣọ tàbí ìgbà wọn wo aṣọ yẹn kò ní dé wọn fún. Tó bá bẹ̀rẹ̀ báyìí gbogbo nǹkan tó náà fi fún wọn láàbò ni wọ́n ní gbogbo ẹ̀ ló tó máa fi síta. Mọ́mí bí orú mú wọn ni mà. Wọ́n tún máa fi jáàmù sí. Àwọn míì wọn bá náà wọ jáàbù náà kọ àwọn oníjáàbù náà kọ ẹgbẹ́ olùkọ́ni báláǹsì náà kọ. Wọ́n ní ẹ ṣe gan ma ẹ ṣe gan ma. Ìjọ ṣe ń ṣe ọlọ́ba kójọ kó yí wọn padà sí dáadáa. Ẹ ṣe gan ma ẹ ṣe gan ma. Ọlọ́ba kó bá wa tẹ wọn lọ́nà o. Àní ma ẹ ṣe gan ma. Bẹ́ẹ̀ ni tí a bá ti láǹfààní láti pè wọlé ẹ̀kọ́ dárúkọ yìí pé orúkọ mi ni lágbájá bẹ́ẹ̀ ni lámú pé láti báyìí. Nǹkan ọkọ tí àwọn ọmọbìnrin ayé ìsìn yìí tó ń bí mi nínú nìkan báyìí ní kíákíá ní kíákíá. Hello. Ẹ̀mí ẹ̀kọ́ ètò. Ọlọ́run tó. Ẹ káàbọ̀ Ẹ káàbọ̀ sórí ìṣẹ̀lẹ̀ máa dá sẹ́tò. Nǹkan tí obìnrin ṣe ni pé àwọn tó wà lórí tájà tó máa tó ìhòòhò wọn. Tó máa fi wọ́n wá gbogbo èèyàn. Ìyẹn ni ò dáa. bí wọ́n ṣe advert ni wọ́n ń tajà ni mà. Advert kan nìyẹn o. Ìwà ni mà bàtà jẹ. Ìyẹn ti ju agbá tó ti ju bàtà. Ẹ ṣe gan ma. Thank you so much ma. Yes, I want that one thing that a girl child is doing that you don't want to see again that is annoying you. Please call us and tell us just under 30 seconds. Hello. Hello. Hello sir. Ẹ pẹ̀lẹ́ sir. Ń kórúkọ tèmi ní ẹ̀làǹkè látòdò kíyàn. Ẹ̀làǹkè káwọ̀ lórí sir. Nǹkan tí lórí ṣèjú àwọn ọmọbìnrin ti gbé lókè nínú lórí ọ̀kadà yìí nígbà tó ní wọ pátá. Ó jẹ́rẹ̀ máa rí tábà yìí. Àwọn tó mi láì ẹ ṣe gan sa. Òun ní ní bá wọ́n yẹ. Bẹ́ẹ̀ ni a ti gbọ́ yẹn náà. Hello ma. Hello ma. Orúkọ mi ni Màmá Yọ̀ọ̀la. Ẹ káàbọ̀ sí ìtọ́. Ẹ káàbọ̀ fún mi. Wọ́n ti àwọn obìnrin ìwòyí tó ń jẹ́ sí tí mo láìkẹ́ ẹni tó wá wọ aṣọ kò ní tókè kò ní dé sálẹ̀ yóò láìkẹ́ rárá. Aṣọ yìí náà ni mọ́mì. Aṣọ yìí náà ni. Ìró dírẹ́sì ni. Ẹ ṣe gan mọ́mì. Bẹ́ẹ̀ ni ẹ ṣe gan mọ́. Torí ètò sọ yẹn, ìró náà. Ẹ̀kọ́ ẹ̀lẹ́ mà. Ohun táwọn obìnrin ṣe tó dáadáa wà wò yìí tó kù díẹ̀ káàtó. Iná orúkọ mi ni ìyá mi Fàṣátì láti Mọ̀ta. Ẹ káàbọ̀ sí ètò mọ́mì. Ẹ̀kọ́ rẹ̀. Ohun tó wọ́n á tún wọ̀ gbogbo nǹkan tọ́lọ́run kò láṣìírí. Wọ́n á ní wọ́n á gbé síta. Wọ́n láwọn wọ kiri àwọ̀tẹ́lẹ̀. Àwọ̀tẹ́lẹ̀ la fi ń ṣe. Bàbá ti wọ fáìtì. Ami ẹ ṣe gan ma mẹ́rin lórí aṣọ náà ni àwọn màmá wa. Abeg ẹ̀yin náà dọ́ọ̀sì yẹn náà ẹ defend ara yín call ara baby defend ara hello. Can't defend ara. Attack you. Hello. Hello. Ẹ kúrò lẹ́wọ̀n. Ẹ pẹ̀lẹ́ sir. Ẹnjìnìá Joseph ló ń sọ̀rọ̀ láti Kòròdú. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹjọ́ mo kàn fẹ́ pẹ̀yìn àkíyèsí kankan ni. Àgbẹ̀yìn. Ètò tẹ̀ ń ṣe àmẹ́kọ̀ọ́gbọ́n ni kì í ṣètò tí ó fi ń ṣe àwàdà. Obìnrin kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ sọ pé bóyá wọ́n ṣe agbáàtì bóyá ló mú wọn lábẹ́ ká fi wọ̀ṣọ bẹ́ẹ̀ yẹn. Hello. Ẹ̀kọ́ rẹ̀. Ẹ̀kọ́ rẹ̀ sà. Orúkọ tèmi ni Adéwálé láti ló kékeré. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀lẹ́ bá a dá sẹ́yìn. Hello. Nẹ́tíwọ́ọ̀kì. Ẹ̀lú àní tí èmi rí tí èmi ò láìkí nípa tóun obìnrin ṣe. Bẹ́ẹ̀ni. Aláǹkọ́ ni pé kí obìnrin wà nílé ọkọ kó máa ṣàgbèrè. Ẹ ṣe gan sa.
nǹkan ẹyọkọlẹ láǹfààní láti sọ̀sà ẹ ṣe gan sa. nǹkan ẹyọkọlẹ láǹfààní sà thank you so much sir nǹkan ẹyọkọlẹ láǹfààní sà láti pè tẹ́ bá ti pè wọlé nǹkan ẹyọkan bẹ́ẹ̀ ni tí ó ń gbé yín nǹkan ẹyọkan ni hello. ìsàlẹ̀ ti ń pẹ́ tẹ̀. hello. hello. wọ́n kọ́ tó ṣẹlẹ̀ àwọn ọmọbìnrin tó wọ ìwọ̀kú ọ̀yẹ́ bẹ́ẹ̀ náà náà wọ́n kùnrin tó wọ ìwọ̀kú ọ̀tọ̀ kan ṣe máa ríra wọn bẹ́ẹ̀ náà nìyẹn. ẹ ṣe gọmà ẹ ká tó gbé ká tó tẹ̀síwájú ẹja gbọ́ ẹja lọ sí ẹja gbórí gan ẹja gbórí díẹ̀ ká padà wá bẹ́ẹ̀ ni. Odidi ọmọ. Wicked. So many things we don't solve. I only don't rush. People we don't pay me, body we don't rot. Ẹ̀jẹ̀ mo ṣayé mi fẹ́ bá wọn kábàámọ̀. Mo dẹ̀ bẹ̀rù ayé tó tó ọmọ ẹ̀ dáadáa mọ̀. I dey walk, I dey pray, all my giants I dey slay. Tọmọlẹ́sà ayé mi, I don't wanna go astray. Make my house pay, ọkọ̀ ayé mi fail. Ìjì máa já mi kí n má ṣe rògbòn ọ̀rí pain. Bàbá lókè jọ̀wọ́ ṣá mi ṣàdúrà mi. Fún mi ní Ferrari kó wá bá mi má kúrà mi. Fún mi lágbára má jẹ́ kó rẹ̀ mi. Má jẹ́ káyé yẹ mi, má jẹ́ kó tì mí. Ìdánlé tó wá dán dey ask you. For the money kill a pop, you look at you. And I know say you go run now. Cause for me to be broke. Ṣàdúrà mi bí mo ṣe ń ọ̀sùn ìdáhùnsí bèrè mi bí mo ṣe ń rọ́jú jẹ́ kí ìràwọ̀ mi tọkọ mọ yín bọ́kù àdùnní kó gbẹ̀yẹ̀ bí mo ṣe ń ṣọ́kù cos nǹkan yàpá tọ́jú rí mo ti gbé yàpẹ̀ fílì mo dẹ̀ ti ṣe alágbàfọ̀ yìí mo dúpẹ́ torí wọn lálágbàwì you the reason for my riches wọn ló ṣe rábà yìí ọmọ kọta donílé ó tọ́ lọ́nà owó ni mo wá mo pàdé láti yìí London èèyàn tó pẹ́ lábẹ́ òde mi ò kọ́ mọ̀ ńlá bá sílẹ̀ kọ́ mọ̀ ọláyé dàgbọ́ náà God I wanna thank you for your blessing for the ups and downs for the lesson ogun ayé mi inefficiency ẹni kò rí mi níbi máa tẹ̀ Láti ti ṣàdúrà fún mi, kíkọ́ màmá lọ màmá bọ̀rọ̀, kọ́ ní kọ́ alámi lẹ́sẹ̀ ọ̀nà, alámi lẹ́sẹ̀. Lẹ́sẹ̀ àrẹ́kọ̀ bẹ́ẹ̀ fọ̀ fún mi, ó dánú máa jẹ́ nígbà láti gbàgbé ìdájí láti rí ilẹ̀ bàbá. No, 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 láti rí ilẹ̀ bàbá. No, ìdánlé tó wá dán dey ask you for the money kill a pop you look at you and I know say you go run now cause for me to be broke. Láti ti ṣàdúrà fún mi, kíkọ́ màmá lọ màmá bọ̀rọ̀, kọ́ ní kọ́ alámi lẹ́sẹ̀ ọ̀nà, alámi lẹ́sẹ̀. Lẹ́sẹ̀ àrẹ́kọ̀ bẹ́ẹ̀ fọ̀ fún mi, ó dánú máa jẹ́ nígbà láti gbàgbé ìdájí láti rí ilẹ̀ bàbá. No, 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 láti rí ilẹ̀ bàbá. No, Ṣàmì ṣàdúrà mi bí mo ṣe ń ọ̀sùn ìdáhùnsí bèrè mi bí mo ṣe ń rọ́jú jẹ́ kí ìràwọ̀ mi tọkọ mọ yín bọ́kù àdùnní kó gbẹ̀yẹ̀ bí mo ṣe ń ṣọ́kù cos nǹkan yàpá tọ́jú rí mo ti gbé yàpẹ̀ fílì mo dẹ̀ ti ṣe alágbàfọ̀ yìí mo dúpẹ́ torí wọn lálágbà. Ben drive time show
Drive time show lórí kan ní Tungba FM 100.9 yes Tungba na Tungba so Tungba yes Tungba FM náà là ń pè bí Tungba lẹ́kọ̀ọ́ Tungba lọ́ṣun Tungba ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni Tungba wà káàkiri gbogbo Èkó bẹ́ẹ̀ ni káàkiri gbogbo Ọ̀ṣun tẹ́ ẹ bá dé Ọ̀ṣun ẹ̀ gbọ́ Tungba ń bẹ̀ tẹ́ ẹ bá dé Èkó bí ẹ̀ gbọ́ Tungba bẹ́ẹ̀ ni ìkànnì oríṣiríṣi ló wà ń bẹ̀ ní ti lẹ́kọ̀ọ́ ń bí 100.9 ní Ọ̀ṣun ọ̀tọ̀ ní tibẹ̀ bẹ́ẹ̀ ni ó kálé kákó ọmọ alájẹ ni wá Tungba tí ó kálé kákó rẹ̀ fisi bẹ́ẹ̀ ni ní ó wà ń bẹ̀ ó strong. Tungba kálé ọkàkùn everywhere ló wà gbogbo ibi tí ọwọ́ dà tẹ̀ tó ń kó wa pátápátá gbogbo ẹ̀ ni Tungba dé tí ó sì. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wà lọ́sùn wo ilé ń gbọ́ lọ́sùn bẹ́ẹ̀ 90.3 Tungba FM ní lọ́sùn 90.3 lẹ́kọ̀ọ́ ń bí 100.9 ní bẹ́ẹ̀ ni kẹ́ máa gbọ́ Tungba ń gbọ́ wá tí máa gbọ́ àyè wá nígbà kò sáyè. bẹ́ẹ̀ ni. àwọn adúpẹ́ lọ́wọ́ náà kábíyèsí elédùà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá sórí ètò a máa dúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ọbẹ̀ ṣe ń pè wá tẹ̀ẹ̀dẹ̀ ṣe ń tẹ̀ǹfẹ̀ tiwa lórí Tungba adúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtúnlẹ̀ iléeṣẹ́ alálùbáríkà a máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣubú wá lórí ètò ọlọ́run bá kábíyèsí adúpẹ́ o mo ti mọ̀ kí sáyé bá kí ìyá mi kó àṣẹyìndè ìyá mi mọ́mì Adérẹ̀mí grandma wa tí wọ́n ṣe láìsí ní ọmọ ọdún 99 màmá náà ti dry àwọn ọmọ Ismaila lẹ́ni ìrànní kí a máa kí Dickness Florence Kíkẹ́lọ́mọ Abdulrahman Pastor Solomon gbogbo wa àti màmá wa Adérẹ̀mí ẹ wo jọmọ Friday ló máa ṣẹlẹ̀ gbogbo àmọ́ báyìí máa pàdé tọ́wọ́ àbí Laposh wà lọ gbogbo àlá máa wà ń bẹ̀ adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ tẹ̀lé tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ ládùúgbò àwọn ọ̀dọ́ ọbẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà ọbẹ̀ wọ́n so wọ́pọ̀ ni adúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà ti Agbẹ̀dẹ pàápàá jùlọ Agbẹ̀dẹ Ọmọláyé tí ọ̀sẹ̀ parí competition wọn ó di adúpẹ́ o máa balẹ̀ Ọmọláyé pẹ̀lú gbogbo àwọn bàbá wa alájà àṣọ̀bọ̀ pátápátá everybody patron alájí làzó ìyá àgbẹ̀ gbogbo pátápátá tí mo ráyè láti dárúkọ torí àsìkò adúpẹ́ lọ gbogbo yín escorts God bless you OG intellectuals pẹ̀lú gbogbo OG God bless you ẹ wo gbogbo èdè lórúkọ tèmi 081 fún ìpolówó àti Laposh money premium MC premium this premium that premium ẹ pè mí sórí 08168831073 08168831073 ẹ̀yin tẹ́ ẹ bá lórúkọ àlègbè mrs kókè ẹ̀yin tẹ́ bá dé lórúkọ ṣe lórúkọ méjì. mo lórúkọ Wálé Gẹ́gẹ́dẹ́ àti ìdíṣẹ́ tí àwa ti akárẹ̀ orídọ̀sẹ̀ yé wa dáwọn àdìrìdè wá síbi orúkọ mi yípadà Mujidat Quadri makafẹ́ mo máa lọ́rọ̀ máa dẹ̀yẹ mẹ́jẹrin ẹ̀dẹ̀ mú kí gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ pátá ẹ̀rọ yẹn gbọ́ mi ẹ̀wọ̀n lólùfẹ́ ọmọ àwọn ẹ̀bẹ̀ wọ́n gbé ibẹ̀ wọ́n dùn pẹ́ kàn mo fi dìde mú àsìkò yìí náà kí ọmọ mi kékeré Abdulquadri mo kí n ní ayẹyẹ ọjọ́ bí ẹ̀yẹ fẹ́ ṣe ìjọ sátidé mo kí n orúkọ mi yípadà Mujidat Quadri ẹ̀ mo máa lọ́rọ̀ máa dẹ̀yẹ mẹ́jẹrin ẹ̀dán ọmọ nílé méjì yẹnu kèye nódò kí n bá pè mí ẹ̀rẹ́ pè mí sí 090 65 81 43 29 090 65 81 43 29 ó di dọ̀sẹ̀ yẹn wa ò dábúlé láyọ̀ o. bẹ́ẹ̀ ni ó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lójúmọ́ rẹ̀ báyìí fún náà bẹ́ẹ̀ ni kò dọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí. ó náà lọ sábúlé láyọ̀ ojúlé láyọ̀ òun yá.